ìwọ ní wàá rán ní sàn náà o odógún yọ. Báwo? Yóò rẹra. Bẹ́ẹ̀ ró dáadáa. Tọ́jú àwọn ọmọ dáadáa, okay? All right, guys. Bye, guys. All right. All right, darling. All right, darling. Yeah. All right, sir. Show mommy jẹ́jẹ́ o. Yes, sir. Okay? Okay, love. Tó o bá dé mi ní lobby iṣẹ́ o. Oh, lọ́nà tẹ́lẹ̀. Hello? Yes? Yeah, will I be speaking? Ọmọ mi. Kí ló ṣe? Báwo ló ṣe ṣẹlẹ̀? Okay, ẹ ní sùúrù. Ṣé school clinic ló ṣì wà? Ẹ máa kàn yín lára ń sìn ṣe gbọ́. All right, ẹ pẹ̀lẹ́. Ẹ má rẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé ìyàwó mi ò tí gbọ́ nǹkan kan? Mò ń bọ̀ nsìn. Mo ń bọ̀ ní school right away. All right, ẹ ṣe nǹkan kò ní ṣọmọ mi ṣe gbọ́. Mo ti ń bọ̀. Ẹ gbà mí, ọmọ tí wọ́n gbé kúrò nílé sìn. Ọlọ́run má jẹ́ ń dáràn. Ẹ̀gbọ́n mi, ilé ìtẹ́ ìṣe yóò lè ràn yín lọ́wọ́. Ṣé máa sọ fún yín pé ọmọ tó kú ṣé kò dùn yín ni? Ìgbónú tẹ̀dẹ̀ ń wò yẹn kò ní kankan tó ń ṣe fún àgọ́ ara o. Ó máa ń kọ́lé àìsàn síyàn lára ni. Nígbà tẹ́yìn ṣe báyìí tẹ́yìn kárí bọ̀ ní kí lẹ fẹ́ kí ìyàwó yín ṣe? Ẹ̀yin lè kẹ́ máa bá ìyàwó yín sọ̀rọ̀ kó máa ronú mu nà. Mọ́mì ní kí n sọ fún yín wípé kẹ́ má bínú pé àwọn olùyọjú sí yóò díẹ̀ kékeré easy. Ẹ wò ọ̀nkú àǹtí ẹ take it easy ni o torí ọlọ́run máa dáhùn láwọn kò sẹ́ni tí kò ayọ̀ mi kún òdùn tẹ́ bá wo bó ṣe dùn yín tẹ́ bá ń kárí bọ̀nú ẹ̀ nígbè kúrò lára ọlọ́run á dẹ̀ bá yín wá àwọn yòókù lágbára lọ́wọ́ lẹ́ẹ̀tún ní ríkú ọmọ mọ́ o ẹ̀ẹ́dẹ̀ wá wò alápàdúpẹ́ lọ́lọ́run ọba a kò ní rírú ẹ̀mọ́ lágbára ọlọ́run. ń bọ̀ wá rí bẹ́ẹ̀ ńkọ́ ṣé tí ìrẹ́dì pẹ̀lú gbogbo tí mò ń bọ̀ sọ ni ìwọ ni kò ya tí kò gbọ́n tèmi ń bọ̀ sọ mo ní wọ́n ní má débi ọlọ́fọ̀ ò wá ní pẹ́pẹ́sẹ́ kí n máa bọ̀ ṣé wọ́n lè mi mọ̀ pa ni ń bọ̀ wájọ́ ọmọ mi ń kọ́ wo wàhálà rẹ wá ń pọ̀ báyìí o débi pé ó pè mí n ò ní gbé kọ́ọ̀lù rẹ mọ́ kí n gbogbo wàhálà rẹ báyìí wọ ọmọbìnrin yìí èmi ti ṣàlàyé fún ọ má yọ mí lẹ́nu mọ́ wọ́n bá ń kóra rẹ̀ dà kúrò lórí fóònù fún mi jáde abẹ́ ẹ̀ mọ́ gbọ́rọ̀ kí n wá mọ̀ bọ̀ níbi tó kù ti kú àkútúkú wọn. Kí wá lè ṣe ayọ̀ mi kún tó tó yẹn tí ò ti ẹ̀gbọ́n àkọ́gbọ́n dọ́sítà rárá. Kúnlé ṣé o tẹ̀ mọ́kàn tó ń bá fún mi ni
mi mọ condition tó lábẹ́ máa wà báyìí. Yes. Ó ga o. Sórí nǹkan tí mo máa sọ ni pé jẹ́ ká ṣáà wáyé ká lọ kí. And another thing is this. Business mo wà bẹ́ẹ̀ sọ́ngbà yẹn. Bóyá o ti gbàgbé tí mo bẹ́ẹ̀ sọ the last time. Ó máa ti jáde. Ó dẹ̀ máa ná wa ní 10 million naira láti execute. Look at me. I only have 2 million naira pẹ̀lú mi. I'm telling you. Akunle. Olúwo now. Yes. 2 million naira ni wọ́n ní lọ́wọ́. Ṣùgbọ́n bí mi ṣe wà yìí 1.4 ló wà lọ́wọ́ mi. Yeah. Torí last week ni ìyàwó mi wá bá mi pé kí fóònù 5 million fún business. Lè ti kó fún. Jídé, no. This is what I'm guiding against. Nǹkan tí mò ń sọ gangan gbà yẹn olóṣèlè yìí o. They gbọ́dọ̀ lose contract yìí. We can't afford to lose it. Torí èrè, the profit tó wà lórí business contract yìí, profit tó wà lórí contract is down just too much. Okay, friendship. Ó ṣáà ń pariwo business. Okay, tell me. Èló gangan ni èrè tó wà lórí business yẹn? Sọ fún mi. Jídé bá sọ bẹ́ẹ̀ mọ́. We are talking about 80 million fucking profit. Is that not good enough? Oh, tell me, my guy, is that not good enough? Kai. 80 million. Kúnlé ní sùúrù. Ṣùgbọ́n pé tó bá ti ń di ọ̀rọ̀ owó, mo nífẹ̀ẹ́ owó gan. Kò ṣe pé mi náà ò lówó lọ́wọ́. But mo máa try láti wá mọ́. Then one more thing. Kúnlé, ó ṣe jẹ́ ká invite Owólabí. Yes. Ṣùtá mi tẹ́ta bá da ọ̀pọ̀ tá bá ṣe business yìí. Gíìn tá bá rí níbẹ̀, a dẹ̀ máa share equally. What about that? You are making a point. Jídé, you are making a very good point. A jẹ́ pé a máa pa gbogbo ìrìn wa sọ́nà kan nìyẹn. A máa fi òkò kan pẹ̀yẹ méjì. No. Méjì àti di mẹ́ta now. Yeah. Tá bá ti pín Owólabí fún ọ̀rọ̀ ọmọ tán, táwa gba business wọlé. That's it, bro. Jídé, ginger. I trust you. Good one. You know the medulla is still there now. It is there. Medulla oblongata. So, brother, the medulla is there. The medulla is there. Hello. It's okay. Little boy. 15 million naira. I'll sort it out, trouble. Ṣé mi. Bí n ṣe ayọ̀ jayé. Mo kàn like quiet life ni ó ti tó báyìí. Ṣáàjìrà máa gbé báyìí. Ìwọ náà mọ̀ pé tí mo bá fẹ́ kọ́ castle máa kọ́. But I'm just fine. It's okay. All right, so ṣé. Rí mi títí weekend then I'll sort it out. All right, so ṣé. Bye. Ẹ kú jókòó. Ẹ ṣe àgbẹ̀. Ṣé torí kò sí àwọn ilé mi gbẹ́kẹ̀ ṣe mú náà ìjọba? Torí pé mi ò rí ẹbí àlejò ni. Mo nígbàgbọ́ pé tó bá fẹ́ anything wàá wọ kitchen fúnra ẹ̀ wá dẹ̀ lọ mú. Nígbà tẹ̀sí níyàwó yìí kó máa fún mi ní nǹkan tí mo fẹ́ yìí. Àmọ́ sì tí ó sí àwọn ilé tí mo dẹ̀ lọ́wọ́ kitchen àfi ìyẹn gbowó ti máa ń lọ ni. Mo ti gbọ́. Anyway, ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ ọ̀rẹ́ mi tí mo bá yín sọ? Ẹ ká tún sá. Sísí mi. Ẹ pẹ̀lẹ́ ẹ kú jókòó. Má sọ fún mi pé gbàgbé o. Okay. Tẹ́ni. Fún wọn ló ní ìjọ 100,000. Sísí mi. Àsìkò tẹ́ máa wá sí yóò máa dáa. Gbogbo kí ilẹ̀ gbẹ fúrufú díẹ̀díẹ̀. Bá tí máa wò bóyá bá tẹ̀lé bí 10,000 kan fún yín. Ẹ ṣáà manage ẹ kẹ́ má ló kéré. Yes, sir. Excuse me, please. All right, sir. Bí a kì í tẹ̀lé ní wọlé. Ẹ kú ìjókòó. Ẹ rà sá. Sísí mi, kí lorúkọ ẹ náà? Ṣayọ̀ lórúkọ mi sá. Oh, Ṣayọ̀. Ọlọ́run á ṣayọ̀ fún ẹ. Àti fún gbogbo wa náà ni. Like I said, mi ò rí 100,000 naira nílé o. Mo tú títí tí mi ò rí 200,000 naira ni mo rí. So, mo manage.
Ẹ ṣé gan sà. Olúwa máa ràn yín lọ́wọ́ o. Àmì dídé. Mo kàn wò pé ìwọ tó bí 100,000. Definitely o máa need jù bẹ́ẹ̀ lọ. So fi 100,000 tó kù kó fi kún kó lè fi ṣe nǹkan tó máa ní ìtumọ̀. Àwọn ọmọ tí náà máa bá láàánú pàdé sà. Àní o. Ṣé àwa méjèèjì ni a ní ilé mi? Àbí ẹ má sọ fún mi pé tó gbẹ́ kó 200,000 fún tó máa affect tọ̀dọ̀ sí tèmi o. No, tí ẹnìkan ni. Ẹ̀yin náà tún fowó. Ìṣe ní nílò owó. Lẹ́yìn owó tún ni. Ẹ̀yin owó yìí náà tún ni. Ok, ẹ jẹ́ àtúrà ìkàwé ní ọwọ́ dúró bóyá máa rí nǹkan kan fún yín. Ẹ lọ tú o, ó ń pẹ́ o. Ta ni? Láti bí. Kí lẹ fẹ́ ta lẹ́bi? Àwọn ọ̀gá. Àwọn ọ̀gá? Àwọn ọ̀gá wo? Dádì. Oh, dádì. Ẹ yí bá. Ẹ̀yin mélòó lẹ wá? Èmi nìkan ni mi kọ́ ọmọ dání. Kí lẹ pọ̀n? Pọ̀n báwo? Mi pọ́n mọ́. Kí lẹ fẹ́ rọ́gà fún? Ẹ wò. Ẹ jẹ́ ìdúró. Ẹ gbé bí ọlá dìde ókè. Ẹ má fi lé ọlá kúnlẹ̀. Èmi àti ọ̀gá ìlàjọ ní àsọtì ọ̀rọ̀ wọ́n wá sọ pé kí n wá lónìí. Ìyàwó ọ̀gá mọ̀ wà nílé. Ẹ wò, ìrànlọ́wọ́ tí ìyàwó ọ̀gá bá wà nílé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Ìrànlọ́wọ́ mo wá rọ̀gà fún un. Tẹ́lẹ̀ tá a bá ti níwájú tá a lẹ́yìn ẹ̀ ní mo fi tí ìyá ti ń jẹ wá. Ìyá gidi ní ìjẹ́ bí mo wá rọ̀gà fẹ́ dàpọ̀ ẹ̀jẹ̀ rí wọn ṣàánú mi. Ọ̀rà kò burú. Ẹ lọ bá wọn. Ara bá ń bí ọkọ ya wọ́n bá gbélé lọ kọ́ gàmọ́lé náà báyìí ńgbò náà lọ kàn góò ní mítìtì wọ́n wá ga bá ń gbòòrò ayé o. Owólabí òkú ọ̀rọ̀ mọ́jọ́sí ní agbára Ọlọ́run ànídìrú ẹ̀mọ́. Àmín o, àmín. Kí ni nǹkan tá a fẹ́ ṣe? Tó bá ti dé báyọ̀ náà ìyá á mú mọ́ra náà ni. Lóòótọ́ kìí ṣe nǹkan tí a expect, but ìgbà tó dẹ̀ ti dé there's nothing we could do. So a ní láti move on náà ni. Bọ́lá ń ṣe fẹ́ ni. Bọ́lá ń ṣe fẹ́. Nǹkan tí Ọlọ́run máa fẹ́ gbọ́n gangan nìyẹn. Nítorí ẹ̀ lọ́lọ́run ṣe ń bùkún ẹ̀ tó ń gbé ẹ ga. If not so, kì í ṣe irú ẹlẹ́gùn and position lẹ́yìn pé káwa bá sọ̀rọ̀ táwa sọ yìí. No, ìyẹn ti lọ nìyẹn o. Ẹ sọ nǹkan tí ẹ bá torí ẹ̀ wá rí mi, ok? Kí ni nǹkan tí ẹ bá rí mi fún lẹ́nu? It's kind of about that. Owólabí kò sí much náà at the same time much wà. Onídìí kan tó wọlé tọmọ wa. Mo lè rí pé díyàn èmi àti kúnnìkọ́ la máa jẹ àǹfààní bẹ́ẹ̀. So I decide pé at least Owólabí wà ń bẹ́ẹ̀ náà kó jẹ nínú àǹfààní díyàn. Then wọ́n á rò pé ọ̀nà wo ló lè fi assist wa. All right. Ojú ti ń pa igun wa bọ̀ ọjọ́ ti pẹ́. So inú mi dùn sí ẹ̀yin kan ní ṣe máa sọ pé kí la fẹ́ ṣe àbí iṣẹ́ ta fẹ́ ṣe àbí kí n máa doubt kí n máa question trust tí mo ní nínú yín not at all. But bí èlò ni ẹ rò pé ẹ fẹ́ kí mi put into this whole thing. With the way things are now, gbogbo nǹkan tí mo lè rí ìsọjú 2 million naira lọ. Jídé náà gbogbo ohun tó ní lọ́wọ́ náà ju 1.4 million naira lọ.
And yeah, it's just 3.4 million out of 10 million naira. So what we are really expecting from you is 6.6 million naira. That should sum up to 10 million naira. All right, it's fine. 6.8 or 6.6 million and a mima drop in at the complete. It's okay. Trust you. Ọkàn ẹ pé ṣe mọ̀ pé ṣòwò lèmi ìṣirò yẹn máa ń wù mí mo nígbàgbọ́ nínú pé òkè tí n bá fún yàn ní nǹkan kí n fún ní nǹkan ṣùgbọ́n ìta bá pè ní owó ṣíṣe ká gbà pé owó ṣíṣe ni bàtà pé mi ni mo ń drop owó tó pọ̀ jù yẹn tí èrè ọjà ìbádé I think bóyá ká pín ní 40-60. As in, I take 40, you take 60. So while I pay 60 and say 30. I don't know, or beba shero. But I pay I mean could you that you have to execute as well. I be killer too, but I know we can always it's okay. Ali, you see I'm going to sell. But I just want to say about okay, but to lower by the amount we can come up with show. And them It's a good idea. for me, let's have like a proposal so to make it official, so that I can keep that for record purpose. So then for me, I can't details to my forward away and see. That's all. Loading always on top. Loading, thank God. Loading, 60-40. Okay, very good. Yeah, very good. Okay. Kú ìjókòó. Jàre. Ọ̀gá. In fact, nǹkan tí mo rò ní pé ẹ̀gbọ́n ẹ ṣèyàn gidi gan. Ṣẹ́gbọ́n mi. Ṣorí nǹkan tí ẹ̀gbọ́n mi ní bílífù nínú ẹ̀ ni wípé tó bá yẹ kí àwọn ṣe oore fún yàn táwọn kọ̀ tí àwọn ò ṣe ó ṣeéṣe kí ẹni ẹ rí àǹfààní oore bẹ́ẹ̀ níbò mi ó dẹ̀ pé àwọn káwọn tètè ṣe oore fẹ́ni tó yẹ káwọn ṣe fún kí Ọlọ́run bá ba lè bùkún fún àwọn. Àmì o ṣùgbọ́n àwọn ọmọ ní ṣá o ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lówó bẹ́ẹ̀ yẹn tí ò mọ̀ tí ò tẹ̀ ní fi ṣoore rárá. Ẹ̀gbọ́n mi máa ń ṣoore ká pè yẹn ni. Owó tó fún mi yẹn ìṣe ló mú ìtìjú àti ẹ̀gàn ara mi kúrò. Inú mi dùn o ìṣe ni mò ń gbàdúrà báyìí gbogbo ibi tí àwọn ọmọ tiwọn náà bá ti dé kó máa bá láàánú pàdé. Àmín. Àwọn ọmọ máa bá láàánú pàdé. Àmọ́ owó tí wọ́n jọ fún wa kò ń ṣe owó tí wọ́n fún wa nìkan kí ni tó fẹ́ máa di bẹ́ẹ̀ ṣe ìtẹ̀. Ṣé kò ní tó sọ fún mi pé o fẹ́ gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kí tó lọ dọ́bùlọ̀ pọ̀ lọ́dọ̀ ẹ̀gbọ́n mi ó wá fún ẹ ní 200,000 tó ń sìn ó wá sọ fún mi wípé ẹ̀rọ ṣoore kan fún ẹ wá kò tè tó àpò ẹ̀ kó fún mi ní owó mi sìn kíákíá 50-50 ní 100,000 ní máa gbà lọ́wọ́ ẹ̀. Ọ̀rẹ́ mi láìkó owó. Láìkó owó. Ọmọ tó pọ̀ ìwọ́lẹ̀ ṣe wáyé. Ó ń pẹ́pọ̀ pa ìdí omi lé lórí ìsìn. Owó yẹn gan. Fẹ́ máa gbá mi inú ilé mi. Ká pé ọ̀rẹ́ mi láì. Mọ́mí wa. Mo ń dá ọ lóhùn. Nǹkan kan wà láàrin ẹ̀yin àti ẹ̀gbọ́n mi tẹ́ ẹ̀ ń fi pamọ́ tẹ́ ẹ̀ fẹ́ sọ fún mi látọjọ́jọ́ ẹ̀. Ó ṣe jẹ́ pé gbogbo ìgbà tó bá ti ní kí wọ́n fún yín nìkan àbí kí n fún yín lówó ẹ wá sọ pé kí n dá padà fún wọn ṣáà ní kí ló lè tó bẹ́ẹ̀. Ó jọ ọmọ ni kò yẹ kó kòwé lẹ́nu yín náà. Ṣé o fẹ́ gbọ́? Mi ò fẹ́ owó ẹ̀gbọ́n ẹ̀. Ebi ò pa mí. N ò sì yó. Ṣé bẹ́ẹ̀ mi lórí yìí? Owó ẹ̀ kankan mi ò fẹ́. Lọ bá mi kówó rẹ̀ padà fún. Mi ò fẹ́ owó rẹ̀. Nǹkan tí mo ní kó ṣe yẹn ó ní kó ṣe fún mi. Ó dà mà. Láyọ̀ ló kúnlẹ̀. Owó kí ni wọ́n fún mi? Mi ò fowó rẹ̀ kankan. Kúnlẹ̀, adúpẹ́ fọlọ́. At least contract náà ni ó ti tẹ̀ wá lọ́wọ́. Yes, business náà ni ti tẹ̀ wá lọ́wọ́ náà. Ṣé wàá rí one more thing?
Surely 40% afẹ́ fún wọn lábẹ́ ẹ̀ kò tẹ́ mi lọ́rùn. Yeah. Exactly. Nǹkan tí mo rò gangan nìyẹn jẹ̀ndọ́. Nǹkan tí mo rò nìyẹn. Why 40%? What for? Ṣé o ló ní business ni? Ṣé bó yá wa ló ká fi ṣe contract ni? You know? So why 40%? The 40% is too much. I'm not in support of that. Kúnlé, kò tí late jù now. Yes, kò tí late jù. Surely advice ń fẹ́ fún ẹni wípé ṣé bó yá wa lówó ni? Kó máa fọ́ mú kan ni now. Ìdídà kó gbowó tó yá wa tàbí kó gba 20%. That's all. Guy, you do well. I go with you. Ìdídà kó gbowó ẹ̀ padà. Ó kó fọ́ mú 20%. Tí ẹ ṣe wá pọ̀ jù bẹ́ẹ̀, ó dẹ̀ ṣe ṣàgídí, ṣé òun lówó ni? Gbàgbé òṣì, bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn, bó dẹ̀ ṣe máa rí nìyẹn. Honestly speaking, I'm relieved. Kó yá wa lówó dé gbàgbà fún ìṣẹ̀lẹ̀ náà so easy. Ẹ̀yin guys, mi mo tún pè ní. Ṣé mo pé ọdún mi tó ti ń súnmọ́? Ká ní fáwọn àtọ́dún mo lè fẹ́ kó yàtọ̀. Mo fẹ́ kó yàtọ̀ ṣùgbọ́n àti àti ń ṣe bọ́ọ̀lù àtẹ̀yìn. Bóyá wá láwọn ideas tá a lè lò táwọn kẹ́yẹ́ tó fi máa upgrade àbí kí lẹ́ fi. Youth leader, inú mi máa ń dùn tí carnival wa bá ti ń bọ̀ lọ́nà. Torí àwọn ohun ribiribi tó máa ń ṣẹlẹ̀ ń bẹ̀, ó máa ń mú àpọ́nlé bá mi. Ṣé wàá rí mo fẹ́ ká upgrade sí nípa bá a ṣe ń pín envelope wa. Mi ìfẹ́ kan ká máa fún anybody. Mo fẹ́ ká máa wọlé àwọn honourables yẹn ká máa fún wọn. Àwọn olówó tó wà nínú estate yẹn ni mo fẹ́ ká máa fún. Ọ̀rẹ́, kò ṣe gbígbà pé o ti mèrè tó wà lọ́kàn mi ni. Sórí àwọn chief àti àwọn honourable tó dárúkọ yẹn kò bá dá ká lọ bá wọn. Wo Mr. Owolabi, last time tá a ṣe carnival kò sí around, but for now ó ti wà Nàìjíríà báyìí. Kò bá pè ká lọ bá wọn. Ẹ wo àwọn invitation àti envelope tá a fi lọ ṣe yẹn kò bá pè ká ṣe ká tètè lọ fún. Máa yí ìbújẹ́búra ní o. Àìsí àyẹ̀ náà dá, ó ti ẹ̀ dá bẹ́ẹ̀. So wá lè tẹ́ndà gbogbo àwọn programs wá síwájú wọn. Ìtí wọ́n ti ẹ̀ bá lè assist wa lórí àbí? Tá a bá kú lọ́dọ̀ wọn, ó láwọn kan tẹ́mi náà tó fẹ́ ká dé ọ̀dọ̀ wọn. Ìlú Honorable Kọ́lá ọ̀rọ̀ ló pé èèyàn làwọn náà wọ́n máa assist wa. Pàápàá jùlọ TJ wọn pé tá a bá dé ọ̀dọ̀ rẹ̀. Àbújẹ́gbàánu náà jẹ́bùdánù gidi. Láyé lẹ́yìn TJ ṣe bùjẹ́bùdánù. Ẹ wo ni kíní nìsín? Lórí TJ pàdé ẹ̀. Àbọ̀ àràbò. Ara ń tàn sọ rí o. Mo sórí TJ ó ṣe èmi ni tí ò bá ṣẹ̀lẹ̀ mi ní sọ bẹ́ẹ̀ fún. Ọmọ elénìyàn ní tòótọ́ ò ń ṣẹlẹ̀. Mo dúró láti ìgbà wo ló ti ṣẹ̀ tó wá jẹ́ pé inú mi ti o tún pẹ́ dé. Tó jọ sọ̀rọ̀ nu tó ń sọnu ẹ jáwọ́ lọ ńgbà bá dé lámọ̀ wá sẹ́tù tó ọ̀sẹ̀ ìbílẹ̀ wà ìbílẹ̀ lè kì mọ́ ni mo dé pé títí o dey refuse láti pick call mi. Why will you do that? Why won't I negate your call? What for? Nígbà tí mo ti pè ń bàbá tí mo pè é kọ̀kọ̀ pé this 40-60 of a thing will work but because of your greediness you won't listen to me. It has to work. Kí ló ń sọ? Ṣé kò lọ́wọ́ tájọ sọ ti ni? Mo ní ṣé kò ní nǹkan tájọ sọ ti àbí nǹkan tájọ sọ ti kọ́ ni pé a máa pín owó tí profit bá ti dé èmi á mú 40 ẹ̀yin méjèèjì ẹ̀ mú 30. Now kí ló dé tẹ fẹ́ change ẹ̀? Ẹ ṣe fẹ́ change music and I will never take that from you. Greediness nìyẹn ìyẹn náà pè ní wọ́n kọjú à ojú kòkòrò wọ bíà. Yes, but I should deal because she cut me equally. You want to make her 60-40. That means you are a thief. Ó lé ní ọ̀rẹ́ bí ó lé ní ẹ̀mẹ́ ó lé ní ẹ̀. Nígbà tá a parí tó bẹ́ẹ̀ délẹ̀ tán mo ti sọ fún yín pé ọ̀rẹ́ ó yàtọ̀ sí iṣẹ́ eléyìí ò kì í ṣe gift iṣẹ́ lélẹ̀ bí òde nígbà ṣé ni bó ṣe kéré mọ́ yìí bó ṣe kéré mọ́ bẹ́ẹ̀ ni ṣe máa pọ̀lọpọ̀ sórí ọ̀rọ̀ tó wà lẹ̀. Now let me tell you something. Àti wọ́n fi ìfẹ́ kẹrin bí gbèsè ayé ń ṣe ń lọ owó lè máa fẹjú mọ́ títí tí nǹkan burúkú máa fi wọ̀ gbèsè ayé yín. Ayé wọ̀ bèbí reject ẹ̀ ìwọ ni nǹkan burúkú máa wọ̀ gbèsè ayé ẹ̀ not me never. Ó dàbí ó fi ọwọ́ gbáyà wájú mi kú lẹ́lẹ̀ mo fi ọlọ́ba mo fi ṣe ẹlẹ́rìí wàá fi ẹnu fẹ́rẹ́ bí abẹ́bẹ́ I can show you that. Interesting me. No. Olabi, you are mistaking. You are mixing things up. You are mixing things up. That is not a trend. It is a fact. It is a basic fact. I can show you that. Mo di máa sọ fún ẹ. Ó yẹ kí n tẹ́jú bọ́ ẹ mọ́lẹ̀.
mo ti máa sọ fún ẹ bọ̀bọ̀ yìí ó ní ìgbìlẹ̀ gangan orí oko sagbada ó wá ṣe ìgbìlẹ̀ báyìí ó wà nìyẹn ó wà lóyún àbí wàá rí gírẹ̀tì ẹ̀ máa jẹ́ kẹ́ mọ̀ wípé mo kù tílẹ́tílẹ́ èmi ọkùnrin màá ní èmi owó lábí ọkùnrin bàbá ọkùnrin ní mí mo ní bàbá nígbẹ̀jọ́ máa fi ojú yín hàn yín mọ̀ máa gbàjọ́ lára yẹn kú boxers kódà máa gba boxers á kú òwò ọmọlúwàbí. tẹ́ ẹ bá mọ̀ ní káàkiri o èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín. lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. lẹ́nu ẹ̀ kí ni mo kù sílẹ̀ mo kù sílẹ̀ púpọ̀ gan ni. ọ̀dọ́ kò tá máa ṣe fún. ok kò burú. kò tá máa ṣe fún. ẹnu ẹ̀ lájọ wà yẹn. lílù kò tá máa ṣe fún ẹ. ẹnu ẹ̀ ebi ni máa dé. mo máa pèlè owó blo. ebi ni máa dé padà. mo máa pèlè owó blo. mo máa pèlè owó blo. owó dàn ló máa di. mo sọ bẹ́ẹ̀ ebi ni máa dé. báyìí mo di owó dàn ló máa di. ọ̀ya ẹnu ẹ̀ lájọ wà yẹn. yù wà gbádẹ agbẹ́rẹ́ wà gbádẹ má wọ̀rí. Jídé Owólabí kò sí èmi kúnlẹ̀ lẹ̀. ọlọ́kọ̀ ọ̀sẹ̀ náà wọ́n máa pe owó blo Mr Medulla owó bò sharpshooter èmi I swear comedy ìbámu owó blo nílùú owó blo. bọ̀ ká má parọ́ dẹ́bùtì ó fọkọ̀ àwọn fọ́ǹbù gan ni bá tá a jọ sọ̀rọ̀ tá a jọ sọ gúnmọ́gúnmọ́ tó wá dijọ́ yẹn tó lóun travel báwo ló ṣe máa travel lásìkò yẹn ó dáa. bàbá ẹ̀ máa kàn bẹ̀rẹ̀ pé kẹ́ má bínú náà ni because ṣé kí n má parọ́ fún yín lórí ọ̀rọ̀ carnival wa òun náà ni mo bá lọ àzẹ̀ mo ní láti ṣe pé bí mo ṣe súnmọ́ yín tí mo dẹ̀ ń wò pé kó dáa ó ní mo ṣe wò pé kémi náà rìn sọ́tún kí n rìn sósì kí n wá surprise yín. ó ti dáa bí wọ́n ṣe fẹ́ ṣe surprise káwọn yòókù náà fẹ́ ṣe surprise ta ni ó mú lé lọ́wọ́. ìyẹn simple nítorí irú ẹ̀yin tẹ́ dé ní òjijì báyìí náà ló jẹ́ gbọ̀ngàn kọ́pì ilé ilẹ̀ lọ́wọ́ secretary a ti lọ sí ọ̀dọ̀ Mr Owólabí bàtẹ̀ ṣe kọ́kọ́ débẹ̀ 20,000 naira ná fún wa wọ́n ní kábíyèsí owó àlejò. wow mo fọ́ o. nínú orí ìgbà táwa tẹ́ńdà àwọn nǹkan tá a bá wá wọn bá ní o àwọn gba eléré tá a bá fẹ́ fún wa pé nígbà táwọn òde dá sí ti last one ìta sí last pé táwọn bá ní àwọn gbọ́dọ̀ fi ẹ̀pọ̀ alẹ́lẹ́ wọ́n sọ láwọn gba eléré fún wa lẹ́yìn yẹn náà bá tán ní ká lọ mú irú fẹ́ẹ̀sì tá a bá fẹ́ o ká lọ mú wa o ká mú sample wa pé àwọn ọ̀dẹ̀ sì ti 200 people mo ní máa wò pé sample ìta sí last yìí káfẹ́ kan fún wọn instead tẹ́lẹ̀ fi jẹ́ yellow fún wọn dẹ̀ jẹ́ white. bàbá wọ́n tún ní àwọn máa bá wa ṣe 200 people wọn náà máa ṣe. Mr Owólabí máa ṣe yẹn o ẹbẹ̀ sí boss báwo lè ṣe ẹ lò wọn lọ síbẹ̀ yẹn ni àbí ṣe fi nǹkan sẹ́nu ni 20k wọ́n á tún bá wa ṣe first 200 people. gbogbo nǹkan máa kọ lóògùn nítorí bá sàn ṣe kí ẹ máa ṣe lọ. sọ̀gbọ́n tí ó ròyìn Mr Owólabí pé èèyàn ni wọ́n bọ̀tà wo súnmọ́ wọn padà rẹ̀ débẹ̀ làmàrú ìyẹn tí wọ́n jẹ́ no the man is good wọ́n máa wọ́n wulẹ̀ láwọ́ ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀ láàárọ̀ tó. lẹ́yìn tí wọ́n wá tán lọ́dọ̀ Mr Tijé náà fún wa ní 50k ọ̀dẹ̀ni tán bá tán ní lágbára àwọn aṣẹ́ fún wa àwọn owó lélẹ̀ yìí. so tẹ́mi bá jẹ́ alájẹmọ́ra bíi ti tàwọn tó kù níbò ní gbogbo ẹ̀ sì máa lọ ẹgbọ́ ẹ sì dá gbogbo ẹ̀dá lu èmi láyà ẹ̀dá lu láyà. ìwé náà la ṣe fi yín ṣaṣíwájú. sẹ́kítírì náà ló mú jáde ló jẹ́ kí n gba ìwé lé ilẹ̀ so ìwọ tó sì ti wà ráǹdì ní ìsìn tó bá dìrọ̀lẹ́ àjọ lọ́dọ̀ Mr Owólabí. bàbá ìṣẹ́kùn náà. ọlọ́run o ọlọ́run o yé yé yé. lọmọ ọmọ kan kájọ máa jẹun sí ṣé bá jọ jẹun ni tọmọ náà di tó ń pọ̀ jẹ lẹ́nu báyìí ọlọ́run máa jẹ dá. mo ti gbọ́ mi máa ń bọ̀ aya máa ní. private hospital lálọ́ private hospital wà lálọ́ lọ́wọ́. bí ẹ máa jẹun lọ́wọ́ atápá ọmọ lórí kó di kan bá ń gbé lọ́wọ́ sí i. Mr. Owólabí. I'm calm. Madam, ọmọ yẹn ti ń wà òkè ẹsẹ̀ sọ̀rọ̀ ṣẹgbọ́n. Ẹ jẹ́ ká yà lọ́fíìsì. Ẹ ṣì dúró ojú ẹ̀ máa wọ̀ rí. Ọmọ ní Tiwa òkè wáyé. Ẹ jẹ́ ká yà. Ẹ wo condition my critical sí gan ni o
in fact kìíní kan jẹ níbi mú báyìí kékeré nìyẹn ṣé wàá rí gbogbo bí ẹ̀yẹ díẹ̀ báyìí kìíní náà jẹ́ débi fún jẹ́ débi fún ẹ gbọ̀ngàn the worst part ẹ̀ ni pé bó ṣe wà ẹ́ tá a bá ti fa ẹ̀jẹ̀ sí lára báyìí wọ́n máa jáde níbi etí ẹ̀ wọ́n máa gba imú ẹ̀ wọ́n máa gbà jáde ẹ̀yẹn ló jẹ́ kí n ní kí ẹ wá mi fẹ́ máa sọ sójú màdámù ló yẹ kí n fi wọn kẹ́kẹ́ má bọ̀ wá. dókítà ẹ gbà mí ẹ jọ̀ọ́ oúnjẹ kan náà lájọ jẹ oúnjẹ tá a jọ jẹ síwájú tó ń jẹun nímú jẹ lẹ́dọ̀ tí ò lè jà wá ń bẹ̀. please help me out. I wonder how. ẹ wò bóyá kẹkùkú rìfà mi kí n máa gbọ́mọ mi travel owó wà máa fi tọ́jú ẹ̀. ọmọ yẹn a gbọ́dọ̀ try ẹ nǹkan tí mi kọ́ níbẹ̀ ni pé ẹ bá wá 2.5 million naira tá a máa fi ṣe surgery fún lẹ́yìn yẹn mo nígbàgbọ́ pé Ọlọ́run máa ṣe dáadáa. tí mo bá ti fún yín 2.5 million naira ara ọmọ inú àyà. kápá ti ń fàdúrà kan. ó máa yá ẹjọ́ ẹjọ́ kó yá ṣé rí bí mo ṣe wà ẹni tí mi ò mọ̀ rí gan-an rárá tó bá gbé wá sọ́dọ̀ mi ọ̀ wọ́n á bá mi fúnra lọ́wọ́ mo máa ń ṣe fún yàn mo ń ṣe fún yàn mi nice man ẹ má jẹ́ kó lóòótọ́ bí ẹ má jẹ́ kó kú sípò ìka ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi ẹ fún mi lákàntì tẹ̀ kó ṣáájú kí n transfer 2.5 million naira. ẹ jọ̀ọ́ tó lọ lọ. ó mà dẹ̀ dá kí wọ́n máa ṣọ́rọ̀ ẹnu ìgbà mi. Kúnlé kí ló ṣẹlẹ̀ kí ló sọ fún mi kí ló. ọ̀rọ̀ wúlá bí ọ̀rẹ́ wa iná ni. ìgbà wo lọmọ ẹ̀kú náà tí mi ti wà ní dùbúlẹ̀ àìsàn. Kúnlé o ní problem náà. Yes ìṣòro kan tó rí ó máa ń pítí èèyàn gan. Kí ni ìṣòro ẹ náà? Mo ti máa ń sọ fún ẹ ṣórí owó lábí tó máa ń pítí kó yẹ kó máa pítí ẹ. Ṣórí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí tó bá jẹ́ báwa ló ń ṣẹlẹ̀ sí a máa fi wá ṣèṣin ni. Yes ẹni yàrá lògùn gbé confam. Jídé di ginger ẹgbẹ̀jì ológun kà. Àmọ́ àfijọ́ ìwọ mo fi jẹ́ mẹ́. Oh, Jídé, that is just by the way and by the bush. Let us toast to good life, long life, and prosperity. Yeah, you're not talking. Business. Ọlá àgbéká máa sọ nìyẹn. Adé ṣayé nọ́mà. Bíbélì, bọ̀bọ̀ tí mo sọ fún ẹ. Ìyá lọ bá ń bẹ̀ lálẹ́. Jídé by this time. Yeah. Mú mi ẹjọ́ nítorí Ọlọ́run èmi mọ̀ pa abiyamọ gidi nìyí ẹ ṣe ṣe abiyamọ ìdélẹ̀ torí Ọlọ́run àbí kọ́mọ kékeré jíǹjì orí ẹ̀ ní ẹ̀ kó sì mọ kó wàhálà gbogbo ọmọ wọn ló ti fẹ́ kú tán ẹjọ́ nítorí Ọlọ́run ẹ wò tó bá ti ẹ̀ṣẹ̀ yín lẹ́ṣẹ̀ kan ẹ dáríjì wọn kí gbogbo tó ń rìn kó tán lẹ̀ ẹjọ́. mo ní ọ̀sẹ̀ mi lẹ́sẹ̀ kankan ṣé yòó ló ṣe mọ́rẹ̀ rẹ̀ wá tẹ́ fi à ń pè mí lájẹ ẹ sọ mí dàjẹ́. ọ̀rẹ́ o pè yín lájẹ o ìṣòro ẹjọ́ mọ́ mi tí nǹkan bá wà ń bẹ ẹjọ́ ẹ sọ fún wa ká yanjú ẹ ọkọ owó labí ò jẹ bẹ́ẹ̀ yẹn jọ. mo ní ẹ má yọ mí lẹ́nu ọ̀rẹ́ má rẹ̀rù ẹlẹ́rù kọ́ fà tiẹ̀ dání ẹ jáde kó nu àgbà mi àgbà lọ. ẹjọ́ nítorí Ọlọ́run ṣé ẹ sọ̀rọ̀ pé ẹ̀yin lẹ bí wa. èmi mo bí yín. ẹ̀yin lẹ bí ẹ̀gbọ́n mi lọ. èmi nìyá yín. ó dáa ẹjọ́ nítorí Ọlọ́run ẹ dáríjì wọn Ọlọ́run. ẹ jáde. àwọn aláìsí pọ̀jù ẹjọ́ torí Ọlọ́run. kódà bọ̀ ṣé mo wí bẹ́ẹ̀ ṣé o sì rí báyìí. èmi wí o. èmi bẹ́ẹ̀ bá tún pè lájẹ̀ ńkọ́ tẹ́ pè lájẹ̀. ọ̀rẹ́ ṣé kí n máa tẹ kàkà kéwé àgbọ̀dé ilé ló lè sí i. kọ́lọ̀ ṣáà má jẹ́ kí nǹkan tá a rò kó ba nǹkan tá a ń rò jẹ́. báwo wá ní bá. imagine kátà pààyàn lórí wọn ló ní cancer of the lungs ó yá wọn tún ní kòkòrò kan jẹ mú àwọn dókítà gan ò lè sọ pé nǹkan kan báyìí gangan ló ń ṣe. ó ga ọ àìsàn tó mà léwu mà láìsàn kánsà yìí kí wàá ní ṣíṣe báyìí. kò yé mi o
àfi ká ṣáà máa gbàdúrà fáwọn dókítà kọ́ lọ́n fún wọn ṣe tẹ́gbọ́n mi máa gbọ́dọ̀ já sásán. àmì o àmọ́ ṣá mo mọ̀ pé kàkà kan mo lórí jì sí kòtò mọ̀nàmọ́ná ṣiṣẹ́ ìmọ́lẹ̀. àmì o. nítorí èèyàn gidi ni ọ̀nkú sí wa o. ọ̀rọ̀ ọlọ́ngan ẹ̀dẹ̀ ni ó ṣe jẹ́ pé àwọn tó bá jẹ́ oníṣẹ́ rẹ̀ gan ló máa ń kó sínú wàhálà ayé jù. mo sọ pé títí tó ti gbé kọ́bọ̀kọ́bọ̀ ẹ̀ dé o ọ̀rọ̀ ọmọ mi sanwó labí yẹn ló ń yà mí lẹ́nu ládùúrú gbogbo ìtọ́jú àti kẹrin tí dókítà ń fọmọ yẹn nínú hospital yìí àti ẹ̀wà rí changes kankan kí ló ń ṣẹlẹ̀. àbí bẹ́ẹ̀ làbí ni ọ̀rẹ́ kàtàbí kátàṣà sàpáyàn lórí lásán kó wá di nǹkan tí wọ́n wò tì wọ́n nǹkan tí mo ṣàwọn dájú ni pé ní tó ṣókùnkùn ṣẹ̀dá kedere báyìí níwájú Ọlọ́run. àbí bòdúró náà ṣàrọ̀ ọmọ yẹn dẹ̀ máa yáṣẹ́. ó tún bí mi ni Ọlọ́run ní ká bí ni àbí ká ṣàmọ́ wọn àfàdúrà àwọn Mr. Owólabí lọ́wọ́. lára ẹ̀yà ayá ènìyàn torí màá nìyẹn ò ń ṣèyàn bẹ́ẹ̀ o. ó máa fi ràn wọ́n lọ́wọ́ torí màá nìyẹn ò dé bẹ́ẹ̀ o wọn ò ń ṣèyàn bẹ́ẹ̀ rárá. Mr. Owólabí ṣe rí nǹkan tí mo fi ní kí a sọ̀rọ̀ báyìí ni pé condition ọmọ yẹn ṣe ló ń worst gan but nǹkan tí mo lérò ni pé bóyá kẹ́ máa gbé lọ sílé tí ẹ bá gbé délé gbogbo àwọn oògùn sábà fún yín ẹ máa lò fún ilé iṣẹ́ gbọ́ ìyẹn mo fi ní kí gbìyànjú kájọ sọ̀rọ̀. Doctor, gbé ọmọ kúrò ní under care yín kí máa gbé lọlé lémi ò ṣe hospital. Yeah, to talk is hospital because tí mo wo ni pé ẹ ti náwó gan gbogbo wa dẹ̀ ti ń gbìyànjú tó lórí ọmọ náà condition yẹn ò change kò change rárá bẹ̀tẹ̀ bá gbé délé right ṣẹ́gẹ́tẹ̀ tí ẹ̀yin náà ń rí tó ń rí ìyá ẹ̀ tó ń fara pẹ́ ìyá ẹ̀ tí ẹ̀ ń ṣe prayer fún àwọn náà máa wá treat ẹ̀ nílé ṣẹ́gẹ́tẹ̀ from there mo lérò pé condition lè change. nǹkan tẹ́ ń try láti sọ fún mi mo ní pé ẹ lè tọ́jú àìsàn tó ń ṣọmọ yẹn. not really ẹ ṣe pé no Mr. Owólabí ẹ try láti understand mi kì í ṣe pé bóyá a lè ẹ ṣe sùúrù ṣe gbọ́ ẹ ṣe sùúrù ṣe rí tẹ́ bá gbé délé rà ẹ ṣe prayer lórí ẹ̀. kí lẹ tún gbọ́ ọ́nà ẹ̀gbọ́n. jọ ẹni tó ń treat láti jẹ tí kò respond treatment kí lẹ expect kí ó yẹ kán ṣe fún. ṣé kò tí bá jẹ́ ìlú mọ̀ ṣe wá sí ọkọ̀ èmi kò ló kò ní gbà kí n gbọ́ kí n bá sọ fún ẹni. ámẹ́ ẹ̀ gbọ́ ẹ ṣe àgbọ̀ ó mà ní ká lọ fẹsẹ̀ létọ́ ní ẹ̀hàn ni. òwe tí ó ń fọgbọ́n pa fún wa nìyẹn. mi ò mọlé oníṣègùn kankan. I only know the doctor, just the doctor. èmi náà mọ bí kankan kò síbi tí mo mọ̀ bí táwa lẹni náà tí mo lè ṣe tó lè decide pé òun fẹ́ fi iná ọmọ jó mi. This is too much. Bíbẹ̀ kí ni kan lè sọ sí mi lọ́kàn? Kí ni? Ó fi pé o ṣe anybody, mo fẹ́ kó rò dáadáa. Tí mi ṣe, tẹ́lẹ̀ ní o mọ̀ pé mi ò kì í jà jẹ́jẹ́ mi ni mo máa ń lọ. Òun làbí mo máa bá yàn jà lẹ́kọ̀ọ̀kan. Just once in a while, rò dáadáa jọ̀rọ̀. Ṣèyàn, mi ò ṣèyàn. Ta ni mo wá lè ṣètò ẹ pé
àìfẹ̀lẹ̀ kébù sí ó ní àìfẹ̀lẹ̀ tó. Ìkan tẹ́mi sọ ni wípé sórí ibi tí géètì ẹ wà yẹn kò lẹ́tọ̀ọ́ láti wà ńbẹ̀ because mo ní plan mi lọ́wọ́ so mo dẹ̀ mọ nǹkan tí mo ń ṣe town plan ni mo dẹ̀ ti gbà á okay town plan ni mo ti gbà I approve documents tó wà lọ́wọ́ mi so I know what I'm talking about. àgbàdo ìwé tó wà lọ́wọ́ ẹ̀ náà ló wà lọ́wọ́ tèmi náà èmi náà approve sọ̀dọ̀ mi ibi tí ìwé mi sọ fún mi géètì mi wà ilẹ̀ mi dé ni mo gbé géètì mi sí yẹn. irọ́ inú kó jẹ́ pé sọ̀bíọ̀ tó wá ṣiṣẹ́ owó ti kọjá ìyá ara ẹ̀ infringement ló ń pè yẹn ọ̀ kó jẹ́ pé wọ́n tó ní ibẹ̀ yẹn o ti sọ fún pé kókó tà sí àgbẹ̀ rẹ̀ okay no and I hate cheating this is cheating of the highest order mi ò dẹ̀ lè gbà èmi ṣe ní kó wá bó ṣe máa gbé gẹ̀ẹ́sì ẹ̀kọ́ mi gán kọ ẹ̀rẹ́ jẹ mo kọ ẹ̀rẹ́ jẹ mo lè rẹ́ yàn jẹ ibi tí pépà wọ́n mi sọ fún pé ilẹ̀ mi dé ibẹ̀ ni mo gbé gẹ̀ẹ́sì mi sí. tó bá sọ fún pé o fẹ́ ilẹ̀ díẹ̀ nínú ilẹ̀ mi láti gbé gẹ̀ẹ́sì ẹ mo lè fún ẹ neighbors ni wa kò yẹ ká jọta ṣùgbọ́n pé bóyá kò kàn wò mí sùsù kò yàn mí jẹ kò dẹ̀ lórí right ẹ lọ wà no mo máa kọ. check ìwé owó ẹ̀ ní kò lọ check àyíká ní mo sọ ní pé ibi tí ìwé ọwọ́ mi sọ fún gbé gẹ̀ẹ́sì ilẹ̀ mi dé ibẹ̀ that's why mo gbé gẹ̀ẹ́sì mi síbẹ̀. but ṣe náà it's as simple as this lọ wo tó gbé gẹ̀ẹ́sì ẹ̀kú mẹ́ tó o bá gbé máa wó gẹ̀ẹ́sì ẹ̀. mi ì tí ì rí pọ́ọ̀lì ẹ̀ tó lè wó gẹ̀ẹ́sì ẹ̀. ṣínà ó fọkàn rí mi lórí ọ̀rọ̀ gẹ̀ẹ́sì. mo sọ̀rọ̀ pé ẹni máa wó gẹ̀ẹ́sì mi ò sí ní pọ́ọ̀lì ẹ̀ ó pè mí náà máa lè ní ẹ̀ wọ́n ní ẹni tó bá sọ pé kí la máa ṣe ò wá ṣe hàn àwọn jẹ́wọ́ fún ẹ pé òun gbọ́dọ̀ gbọ́ ọmọ fún ọ ní ìwọ tó pè mí ní ọmọ àlè ló máa ní pé òun ló máa ní tó bá di next week olúwa ṣínà tí mo bá ṣì bá géètì ẹ̀ bẹ̀rẹ̀ tí mi bá fi kú lóṣà clear up kí n wó dànù sọ pé ọmọ àlè tó pè mí yẹn ìwọ làbí tó bá fi wó géètì yẹn aburú àtẹlẹ gan ni o àti pé tó bá fi wó géètì yẹn nǹkan tó máa bọ̀ nǹkan tó máa pọ̀ gan ni. dájọ́ ṣùgbọ́n tó máa pọ̀ kò sí wàhálà. ṣé lè jẹ́ pé little argument tó ṣẹlẹ̀ láàrin mi àti ṣínà ẹ̀ ló máa torí ẹ̀ sọ pé òun fẹ́ fi nà ọmọ jọ mi? I don't think it's possible. Maybe listen. Little argument, small argument, anything. Please. Push my left arm. Push my your please. It's okay. Please. Wala bi oni mo wa. Ìwọ ni mo wà, I need my child back. Wala bi oni mo wa. Wala bi please do something. You're the man, please. Ṣínà owó la bí ni o. ẹ kàn sà. Ṣínà sórí mo wá rí ẹ fún. ẹ kàn sà. mo wá rí ẹ fọ́rọ̀ kan ní jọ̀ọ́. ẹ sà. mo ń báyàn sọ̀rọ̀ náà. Mr. Shina lẹ́bẹ̀rẹ̀. Mr. Shina àwọn ò sí around. Bí last week ni wọ́n pariwo wá látòjú wọn so wọ́n dẹ̀ rush wọn lọ sílùú wọn gbà yẹn. but that be 4 days ago ni wọ́n pè wá pé wọ́n ti. Ṣínà ti kú. Bẹ́ẹ̀ ni sà. So mo ṣe gbọ́ tẹ̀ ń kànlẹ̀ kí mo ṣe ní pé kí n wá àtẹ̀sí pé ta ló wà ń bẹ̀. Ṣínà ti kú. Ṣé bí kò ṣe máa ń pààyàn ni? All right, sir. Yes, sir. Ṣayọ̀. Yes. A mọ̀ fọ̀rọ̀ ẹ̀ lówó máa lára ọ̀nà. Tó bá rí ọmọ bọ̀dá mi sí, wàá máa bá sun ẹkún ni. Imagine kéèyàn máa jẹrà láì tí ì kú. Irọ́ ni o. Ṣó lè tó yẹn ni? Ó lè jù bẹ́ẹ̀ lọ. Àmọ́ nǹkan kan wà tó ń bá fún mi pẹ̀lú ọ̀rọ̀ fámìlì wa. Ṣorí nígbà tí ọmọ ẹ̀gbọ́n mi tó kọ́ kú yẹn kú. Ṣé wọ́n pé mọ́mísí mi ò kí ẹ̀gbọ́n mi?
látìgbà tí eléyìí tó wà lórí sick bed yìí náà ti wà ń bẹ̀ mọ́mí ò débẹ̀ pé kán ti ẹ̀ pé ọmọ wọn pé báwo ni ara ọmọ tára rẹ̀ yá. mo dẹ̀ ti notice kinní kan láti bí ọdún mélòó kan sẹ́yìn pé àárín mọ́mísí mi àti ẹ̀gbọ́n mi ò fẹ́ gún dáadáa. Most times tí ẹ̀gbọ́n mi bá kó nǹkan fún mi pé kí n lọ kó fún mọ́mí wa tí mo bá kó fún mọ́mí wa báyìí wọ́n máa dànù ni èmi máa yára kó wálé. Mo ń gbìyànjú àti jẹ́ pé kí àárín wọn kó gún àmọ́ agbára mi ò ká. Pẹ̀lú gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ yìí ṣé ò wá rí wípé ìjò fẹ́ máa lọ. Má jẹ́ ká ronú lọ báyìí. Má jẹ́ ká wé ọ̀ràn tí ò kí ń ṣe ti màmá mọ́ màmá lẹ́sẹ̀ o. Àti pé lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí èmi pẹ̀lú ẹni iṣẹ́ tó pọ̀ láti ṣe lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí. Ọ̀kàrẹ̀ ọlọ́run gbà fún gbà dákun bá ń lọ sí ọjà àṣálẹ̀. Gàrí abọ́ kan ra èlùbọ́ láfún abọ́ kan tó o bá rí fùkù ẹ̀dọ̀ sàkì tí máa yí roundabout náà bá ń ra sí bó bá wá rí ewu kí n ní nílé náà bó bá rẹ́ gùsí náà rà kápò gùsí bó bá wá rẹ́jà kíká náà bá ń rà èyí tí wọ́n máa fèèfé yan ọ̀rọ̀ akágbélé ìwọ náà lè rí jẹ́ ń bẹ̀. lẹ́nu rẹ sọ̀hún ṣé lórí 500 naira náà ló ka gbogbo nǹkan sílẹ̀ tílẹ̀ kún ẹ gbà mí wò sórí ibo ló wọ̀ ọ̀lẹ̀lẹ̀ tó wọnú ẹ̀kọ́ kò lè jáde mọ́ dúró ná tí ò bá ṣe ń ṣe páàrí pé orí burúkú kírù rẹ̀ yìí kò mọ rán mi iṣẹ́ òjò tó rọ̀ ni òun ló kẹ́yẹ lépọ̀ má dìyẹ tí ò bá ń ṣe bẹ́ẹ̀ irú rẹ̀ yìí sẹ́rù rẹ̀ náà ń sọ ni 500 yìí sì rè o ebi tó bá rí gbà ebi kò lè sí wàhálà mọ́. àwo mẹ́wàá ọ̀sẹ̀lẹ̀ wàhálà wà. orí rẹ ti dàrú gbogbo òdì mi tó ti ń fọwọ́ gbá látijọ́ yìí nǹkan ìdí ti jẹ́. wàá ń bí awẹ́lẹ́ yellow card padà. red card awẹ́lẹ́ ọmọ ìmọ̀ ń lọ ọgbà àbò ọmọ ìmọ̀ gbé red card lọ ọ̀gá bà nǹkan jẹ́ o. ilé ọlá máa ń wo lọ díẹ̀díẹ̀ mà rí lọ́gà tó jẹ́ pé on the 25 kò sí òtó parí tán ni ó ti fún wa lówó wa 29 lọ́mọ tún pé táwọn tó rí nǹkan kan gbà yìí àpò mi díàbọ̀ tí mo wá mú dání tí mo wò pé kó tiẹ̀ bá ń ra fòkù kọ́rẹ́dọ̀ káró oúnjẹ náà ní olóbùkún ilé ìtàn gbà lọ báyìí. gbogbo ẹni tó fi ṣùgbọ́n sínú ayé ọ̀gá ọlọ́run ó fi ṣùgbọ́n sínú ayé rẹ̀ ilé ìtàn gbowó lọ́wọ́ mi báyìí kò sí nǹkan kan tá a jẹ báyìí ọlọ́run tó ní wàá dàgbà báyìí. àríṣe la ríkà ń bàbá rẹ̀ ní ìjọ ọ̀gá bún mi lówó ní ibi àná yìí mo lọ fi sòkú ìyá mi. ọ̀gá o. awẹ́lẹ́. mind mi ni mo ti ń rò látàárọ̀. ọ̀rọ̀ lórí àwọn ọ̀rẹ́ mi méjèèjì Jídé àti Kúnlé. What about them? A few months ago, wọ́n fẹ́ ṣe iṣẹ́ kan, so wọ́n bá mi láti finance wọn lówó lọ́wọ́, and I agreed to. Nǹkan tá a sọ ni pé tí profit oríṣẹ́ yẹn bá ti jáde, a máa pín ní 40-60. So I take 40% and they take 30 each, you know, making 60%. Ìgbà tó wó délẹ̀ bọ́n ṣe gbà náà jẹ màá nìyẹn. Wọ́n bá yarí mọ́ mi lọ́wọ́. Náà sọ pé èmi ò lè mú jà wọ́n lọ. Èmi ni mo kó iṣẹ́ sílẹ̀.
risk lè gbogbo risk yẹn orí mi ló wà wọ́n ní náà o bó ṣe yarí nìyẹn o èmi náà gbaná jẹ wọ́n lérí sí mi pé gbogbo ohun tó ń dùn mí nínú àwọn máa bàjẹ́ mo ní wọn ò tó bẹ́ẹ̀ tó láwọn kan náà dá mi and they left you know and ọkàn mi kàn lọ sọ́dọ̀ wọn ni pé kó má jẹ́ pé àwọn náà ń dáná ya mi. Baby, why didn't you tell me all this? I'm sorry. Nǹkan fẹ́ brother ẹ̀ náà ni. Oh, really? Okay. I fear we need to go to them. But I cannot be alone. Look at what you're making me go through. What must you be? Good. Ṣé fẹ́ gbọ́ àti 10 million àti 20 àti 40 ewu kò sí ìtàfẹ́mọ́ àti 30 million ẹjọ́ ẹ máa mú gbogbo ẹ lọ ẹjọ́ ẹ ṣàṣàánú ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́. owó làbí òṣè wa òdẹ̀ṣẹ́ jíjí náà òṣè mi àdẹ̀ṣe kankan sí ẹ̀. Ṣé àìpọ̀ wòlábí? Jídé tàdé sọ̀rọ̀ pa yìí, ó ti kú. Jídé ṣe kí? Jídé ti kú. Jídé ti kú. Ìgbà wo ló kú? Tí mi gbọ́. Kí ló ṣe? You're sick. Jídé tún lọ ṣe business pẹ̀lú àwọn kan ní tí mi dẹ̀ mọ́ pa ẹ̀. Owó tó yẹ kó fún àwọn yẹn gẹ́gẹ́ bí profit kó fún wọn. Àwọn eléyìí ló pètèpèrò tí wọ́n ṣekú pa Jídé. Ṣé ti rí? Ṣé ẹ̀rọ gbogbo ẹ̀ ló máa gọ̀ bí tówó lábí? Òun nìyẹn o. Ó tún lọ ṣe wàhálà pẹ̀lú àwọn kan, ó tún lọ fadé pẹ̀lú àwọn kan, kò tó fún wọn ṣe àwọn olófàkùtẹ̀ yẹn. Tẹ bá ń gbọ́ àkóńtẹ̀ onítẹ̀ lóko yẹn. Kí ni gbogbo eléyìí sìn? Ṣé rí nǹkan tèmi torí ẹ̀ wá? Òun ni gbogbo àjálù tó ń dé bá mi. Gbogbo wàhálà tó ń dé bá ọmọ mi. Ṣé orí tó bá mọ kankan nípa ẹ̀? Mo tún wá bá yín sìn òun ni ìyàwó mi ti sọ yẹn. Mi ò fẹ́ owó kankan mọ́. Mo fẹ́ kára ọmọ mi yá nǹkan tí mo ṣe torí ẹ̀ wá nìyẹn. Ó lábí mi ìmọ̀ kankan pa ẹ̀ wò. Kó lè dá lójú pò mọ̀ kankan pa ẹ̀. Ìmọ̀ kankan o. Ṣorí tó bá mọ̀ kankan nípa nǹkan tó ń ṣe mí tó dẹ̀ decide láti keep quiet. Ìnira yẹn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. Tó o bá mọ̀ kankan pa ẹ̀, mo mọ̀ pé ara ò ní pẹ́ yá. Bẹ́ẹ̀ ni o lè lọ kọjá 6 months níbí báyìí. Ṣùgbọ́n tó o bá mọ̀ kankan pa ẹ̀, lọ kọ́ ẹrú ẹ̀ wá síbí. Let's go. Ó ga ọ́. Ibo wá lẹ́tún tí wàá gbé lọ báyìí sí gbé lọ. Àwọn ò máa lọ bì kankan. Torí kò sẹ́ni kankan tó mọ bì kankan mọ́ nínú wa láti wá. Èmi dẹ̀ wá lọ́dọ̀ pásítọ̀ kan. Mi ì mọ̀ bóyá máa nífẹ̀ẹ́ sí láti lọ síbẹ̀. Kí ló dé tá à ní fẹ́ lọ? Tó bá ti dé lójú pé tá bá gbé débẹ̀. Ààrẹ àìsàn á máa lọ. Tá bá dọ́dọ̀ pásítọ̀ yẹn, ààrẹ máa yá tó máa wà òkè pátápátá. Ó jẹ́ lójú, ó dá mi lójú. Bọ̀kírí tó sọ yẹn fún wa látijọ́ yìí. Èmi rò pé pẹ̀lú bí àìsàn ọmọ yẹn ṣètò ó yẹ kẹ́ ti níbi tẹ́ máa ti gbé lọ ni. Ṣé kí wọ́n á pè wọ́n báyìí ní àbí ká lọ bá wọn? Rárá o, má wulẹ̀ pè wọ́n o. Jẹ́ ká lọ bá wọn ká mọ́jọ́ tá máa lọ síbẹ̀. Bákan náà ni o, kò yàtọ̀ síra. Bákan náà ni. Kò sí yàtọ̀ rárá. Bọ́ a lè jókòó ká máa wò wọ́n báyìí.
ọmọ yìí wà nínú ìwé wa gan ìgbọ́n mi. Ẹ wo tẹ́ẹ̀bà mi kankan ṣe sí èmi tí wọ́n náà bá ọkàn tó rẹ̀ ni mo ṣe wá bá yín o. Èmi mọ̀ làbáyọ mi ọkàn tó lè tọ̀. The only person tí mo mọ̀ náà ni bàbá owó nífà. Àtìgbà tó dẹ̀ ti olóògbé mi ò ráyè àyọjú kiri èmi náà ti já mi lórí ànsáré kiri ni I don't know. Bẹ́ẹ̀ o mọ̀ tí sáà kọ̀tàn sọ wọ́n ní pé àwọn ti rí ọ̀nà àbáyọ. Wọn ò bí wọ́n fọ́nà àbáyọ wọn náà wọ́n ti rí. Èmi mọ̀ pé ìwọ ló sọ pé ọ̀nà àbáyọ. Èso kan. Ṣé ẹ ṣe wọ́n ti ọ̀rẹ́ mi yìí tí ẹ ṣe wọn lọ́wọ́ fún last time? Èmi má máa sọ yẹn mọ́ Ọlọ́run ló ṣòro ìfẹ́ dájẹ́ yẹn. Olùṣọ́ church wọn ni ó wá ròyìn fún mi wípé wọ́n gbóná gan. Wípé tá a bá lọ síbẹ̀ tí ìgbàgbọ́ wa bá ti rọ̀ mọ́, a máa bá àwọn Ọlọ́run bá pàdé ńbẹ̀. Tó lè ṣe ní kí wọ́n á mú wọn wá ṣàlàyé fún mi. Mi ò máa lè máa káàkiri lórí àwọn tó máa ń tàn yàn jẹ. Interesting jẹ. Mo fẹ́ kẹ́ nígbàgbọ́ torí olùṣọ́ church wa yẹn gbóná. Tá bá dẹ̀ gbọ́mọ yẹn débi ara ẹ̀ máa yá dáadáa. Sókè ẹ jí ká lọ mú ní èmi nígbàgbọ́. Kò ń ṣègbàgbọ́ tí ń lóyìn pọ̀ tó ṣe gbígbàgbọ́ tọ̀dọ̀ mi. Ibi tó fi lè mú ìgbàgbọ́ ìyàwó yín tó rọrùn. Tí gbàgbọ́ tèmi náà rọrùn, ẹ̀yin dẹ̀ wá gbàgbọ́ ká lọ síbẹ̀. Èmi náà máa wá gbàgbọ́ tí mo bá ṣe rí àánú ṣẹ́gun. Bí ti wá. Yẹ bí mo lè bá wọn sọ̀rọ̀. Oore ọ̀fẹ́ ṣá ní ìgbẹ́kẹ̀lé mi. Jésù Olúwa. Àmín, àmín, àmín. Hallelujah. 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 Amúmirí ìṣẹ́fẹ́yà ńlá kan. Àmọ́ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí yóò dáa tó bá lè jẹ́ láàrin ẹbí nìkan láti sọ. Olùṣọ́ ó ti yẹ mí ẹ̀jẹ̀ kan ẹ̀sìkì ìwé dà. Ó ṣe Àmín. ọ̀rọ̀ Ẹ ṣé gan-an. Ẹ ṣé o. Alàgbà Owólabí, mo fẹ́ kẹ́ ẹ jẹ́wọ́. Ó ní àwọn ohun kan tẹ́ ẹ ṣe tó sọ yín di bọ̀rọ̀ kìíní àti ọlọ́rọ̀ èmi. Èmi ohun ìkọ̀kọ̀ kò ń ṣe mí. Kò sí ẹni tí ò mọ bí mo ṣe lọ́la mi. Besides, ìyàwó mi ló jẹ́ pé there's never been anything, a single thing tí mo ṣe tó wà hidden. Kò sí. Ègbé ni fún ẹni tí a kò fi rán tó jíṣẹ́. Alàgbà Owólabí, ẹ ṣe àwọn ohun kan kọ̀ọ̀kan tó sọ yín di olówó. Ó yẹ kẹ́ ẹ lè rántí. Wo olùṣọ́, mi ò ń ṣe ọmọdé. Mi ò rò pé mo lè ṣe nǹkan kan kí n dẹ̀ gbàgbé tó tún ní ṣe pẹ̀lú ànlọ́lá. Ẹ rántí. Kò sí ní kí n pé mi ò rántí. Ẹni sùúrù ẹ̀gbọ́n mi. Ẹ rántí ní ọdún tó ẹ lọ sáà. Owólabí máa mọ ọwọ́ ẹ ló wà. Ó rè é. Gbogbo aláwẹ̀ mo máa fẹ́. Ó rè jíde ó rè wo. Jésù rè. Jẹ́ndá padà fún ẹ lọ́wọ́ wa. Kíni? Kíni? Kóríwò okòlélélé kóríwò kéré. Ó ríṣẹ́. 100 máa já o. Owólabí máa mú lọ. Kò sí sẹ́rìn ló. Ẹ bá ti jẹ ni o, kò sí sẹ́rìn lé ni o. Owólabí bọ̀ ìtúdá sí fún àwọn. Toro support ẹ. Bọ̀ ìtúdá sí fún wa. Ó support ẹ. Owólabí máa mú kíní. Attention tó gbọ́n má jẹ́ bí náà. Owólabí ní sọ́sẹ̀. Owó blow. Báwo ni ṣe? Ṣé wàá pa? Wo 6-4 túre. Òun rè owó. 6-4 níbo? 6-4 ní. Ṣé ẹ̀rọ ọmọ yẹn? Ṣé ẹ̀rọ ọmọ tó lọ yẹn? Kúnlé. Wẹ̀yìn. Ẹyin ìdá. Nǹkan tó gbé dání nà. Kúnlé. Kí ló ṣe wo? Bó ṣe ń gbọ̀n. No, mi ò gbọ̀n. Mi ṣe máa gbọ̀n. What do you mean? Ṣé máa gbọ̀n torí obìnrin ṣé mi ò róbìnrin rí ni? So listen, àṣà ọmọ tó chiki bẹ́ẹ̀ ó wà ní community. No. Kúnlé dúró náà. Ṣé ọmọ pínníkì kékeré tó ń lọ ẹ ló jẹ́ kó máa shake báyìí? What do you mean? This way they shake now. Wait, later, I know the shake. Another thing they shake my body. I don't know how you come say am. See, listen, ọmọ ní Ògbó. Ọmọ ilé ní Ògbó. Àpèṣípèṣí àgbàdo ló máa ń dùn. Àṣorí tó bá gbé basket àgbàdo kan sílẹ̀ tó pé bí i 50 ló máa kún tó fi máa parí gbogbo 50 yẹn tí ò bá ti gbó tó òní mọ̀ á kàn máa ṣe pẹ̀ṣẹ́ bíi milk ló máa rí lẹ́nu ẹ̀ ọ̀ tó bá mú ìtógbó tó bá fi máa jẹ méjì gbó parí máa rú ẹ. No, Owólabí, no. I won't take this from you at all. Wọ́n máa ṣe ẹ̀ mẹ́ wọ́n máa kéré sí ẹ̀. This is what we call child abuse. Ó kàwé náà. Kini, what do you mean? Bolo ti rí child abuse. Èwo ló ń jẹ́ child abuse now? Ẹ má worry mi ò ní abuse ẹ̀. Ṣé èrò ọmọ yẹn ni? Ọmọ
mo bọ̀ ẹ̀jọ̀. mo gbé. owó làbí owó blow tó bá kọjá bẹ̀yẹn owó blow. kúlẹ̀ wọ́n ti gẹ̀ẹ́sì bọ̀bọ̀ yìí wọ́n ti gẹ̀ẹ́sì ẹ̀. ó blow máa bì múra sí. ṣorí tó bá lọ sí higher institution tó bá lọ ṣe certificate course wà ló bí ọdún kan tó bá lọ ṣe ND OND wà ló bí ọdún méjì bachelor degree ni mo lọ ṣe odidi ọdún mẹ́rin ni mo lò tí mo fi wá ṣetán ní school ṣé o mọ̀ pé mi ò rí obìnrin kankan tó appeal sí mi tí mo lè fi sọ pé ìyàwó mi lélẹ̀ torí pé ìdílé onígbàgbọ́ ni mo ti wá ìlànà Kristẹni la fi tọ́ mi dàgbà mo fẹ́ kí n dàbí Jésù mo mọ̀ pé kò lè rọrùn fún mi ṣùgbọ́n mo mọ̀ pọ́jọ́kọ́jọ́ tí mo bá ti rí ìyàwó mi mo máa mọ̀ ṣé nígbà tí mo ṣetán tí mo fẹ́ sẹ̀rù àdúrà tí má mi ṣe ni pé Owólabí o bó ṣe ń lọ yìí tó bá ń bọ̀ wàá mú ìyàwó wá bá mi ni o mi mọ̀ bóyá àdúrà tó máa gbà ni àbí kò ní gbà mo ṣàṣà mi ohun ti gbà tí mo rí ẹ ọjọ́ tí mo fojú mi kàn ẹ́ ni mo rí pàdúrà yẹn máa gbà bí mo ṣe rí ẹ báyìí ní kíní ìkọlà àyà ẹ sọ fún mi pé Owólabí ìyàwó ẹ nìyẹn mi ò dẹ̀ fẹ́ ṣe ṣeréṣeré mo fẹ́ ká fẹ́ra ni mo fẹ́ kó mú mi lọ bá bàbá àti màmá ṣó ti yẹ torí pé sórí ìyàwó èèyàn máa ń yẹ àwòrán bí ìyàwó èèyàn ṣe máa rí sí ọkàn àyà ẹ ọjọ́ tó bá ti wá róbìnrin yẹn àwòrán yẹn kàn máa wá pé pípì ẹni tó fẹ́ yẹn òun rèé bí mo ṣe rí ẹ lọ́jọ́ yẹn tó kọjá báyìí làyà mi ṣe pípì Owólabí ìyàwó ẹ ní Adúkẹ́ mo fẹ́ ni I just want you to be like I want to take you to mama I want to take you to my mom just want to marry you straight away mo fẹ́ fi ẹ ṣe ìyàwó ṣùtúbọ̀. kọ́pà tó bá ń ni. tó bẹ́ẹ̀ ni. ṣé ẹ ti rò tẹ́lẹ̀ ni. mi ìró ọjọ́ tí mo rí ẹ náà ni ṣé wọn pé sórí kíní yẹn ọjọ́ tí Adam ọjọ́ tó rí Éfà ọjọ́ yẹn ni kíní ìkọlà ọkàn yẹn ló sọ fún pé aya ẹ nìyẹn sórí kíní yẹn is just like ẹṣin one ó kàn máa gbéra ṣùgbọ́n ọkàn yẹn ó kàn máa gbéra lift up á dẹ̀ wá sókè gbéra. kí ló dé tẹ̀sí wí látàárọ̀ bẹ́ẹ̀ bá ní nǹkan míì tẹ́ bá sọ ẹ jẹ́ mọ́ ọba tèmi lọ àbí kí ló wá dé gan-an tẹ̀sí wá dáa ń dúró kalẹ̀ wá wíta ìwọ̀n bẹ̀rẹ̀ sí ní rojọ́ fún. Pout. Pouting. Hey, okay, fine try. I was like the money to my money not really. Okay. She will read this. Pregnancy. What? Dúró because more dúró ẹ̀rín. Ṣé ẹ kọ́ sí ẹ fọ́tò yìí? Kí ló ń sọ ẹ̀? Tó bá ti dọ̀rọ̀ ẹ̀ Àdùkẹ́ kò sí nǹkan kan tí mi ò mọ̀. Mo máa ṣe specially ní kò yẹ kí ká ṣe selfie mi àti ẹnìkan. Ṣọ̀rí lẹ́yìn sí ṣọ̀rí kọjú sí mi lélẹ̀. Tí mo bá tètè kí ní ẹ̀ máa dojú kọ wá bí wàá tí wọ́n bá dojú bọ̀ ń kọ́ rẹ̀ tó fẹ́ yín pàpàpàpà. Bàbá tẹ̀bí ṣe bó ṣe ta lélẹ̀. Ẹ̀yin ni èmi rè. Ṣé kí ni bí wàá bá ń pidán ní o? Bẹ́ẹ̀ni. Àti ẹ̀mí àti ẹlẹ́yìn sí so this is. Pout wọ́n máa pout. Èmi ò gbọ́dọ̀ pout wọ́n máa dín nǹkan mi. Ṣé ìgbàdà ẹ̀ máa ṣe mọ́ mi lẹ́yìn? Kó lè dùn ṣé yẹ? Ẹ̀yà. Jẹ́ ká ṣe final one yìí.
Kódà iṣẹ́ ńlá ni bẹ́ẹ̀ fọ́tò. Ọmọdà sórí òwe ayé ìgbà kan ni pé rẹ́jẹ̀ ò sínú fọ́tò wá ti jókòó lè ṣe máa bá rẹ̀ ó ti yàtọ̀ ń sìn. Mo lè borí ẹ̀ kó kí n borí ẹlòmíì sìn. Lóòótọ́. Kí ló ń sọ ẹ̀? Mo lè bá yẹ̀ kó máa bá ẹlòmíì sìn. Mo lè fàyà rún kí oṣù lè kí sí. Ní ọ̀pọ̀. Ṣọ́tì rẹ̀. Mo ní surprise kan fún ẹ. Sori bí mo ṣe ń yà mo fẹ́ gbọ́dọ̀ máa yára ẹ ní time tó bá ti wọ̀n ẹ tó bá fẹ́ yára ẹ. So at least ní gbogbo settings mi báyìí community mi ó yẹ kó mọ̀ pé Adùkẹ́ kan community kan ok. Bẹ́ẹ̀. Fún tẹ̀lé. Fún àwọn bó ṣe kéré ó wọ́n jẹ lé lọ. Lóòótọ́. Mi lè parọ́ fún ẹ. Èmi nìkan tán. Àìwọ̀ ẹ̀ pàdé. Inú mi sì dùn. Ẹ ṣeun Dùkẹ́. Ẹ ṣeun. Jíjẹ kò tọ́ pẹ́. Ẹ ṣe. Kò ń ṣe kó tọ́ pẹ́. Ẹ ṣeun. Àmọ́ lórí ìtẹ̀wá sí fún mi. Ẹ rà jíjẹun. Ajé ò mọ báyìí sùn yóò mọ báyìí jí ni. Ajé ńlá ti bá mi sọ. Ìṣẹ̀dá mi ó sì pèsè fún yín. Àmì ìyẹn ò important oníbàjẹ́ sùn yẹn ni mo ní kí. Ẹ ṣé mo dúpẹ́. Bá mi ṣàdúrà ní ajé bá mi sùn yẹn lẹ́ẹ̀kan sí i. Mo ní ajé ó bá yín sùn. Àmì máa jẹ kí ni mo lè bẹ́ẹ̀ tó máa jẹ. Pẹ̀lú tẹ́ẹ̀tì fún mi yóò ti dá. O máa jẹun jẹ. O máa jẹun jẹ o. Ṣé o ní jẹun máa. Kúnlé ní sùúrù ó mọ̀ nǹkan tó fẹ́ bàjẹ́. Kí ni ọ̀rọ̀ náà? Kúnlé ṣó bílí pé gẹ́ẹ̀tì wọn pè ládùúkẹ́ yẹn owó owó labí wá sílé ṣá kó tẹ̀ gbà kí owó labí bóun sùn ṣó mọ̀ pé tipátipá ni owó labí fi bá sùn ṣá. By force? That is rape? Owó labí ẹ kún fúnra rẹ̀ Jídé sórí àdúrà tèmi ni pé kí owó labí má máa fún gbogbo ọ̀dọ́mọbìnrin ìlú ìlóyún tán níwọ̀nba ọdún péréte tá a fẹ́ fi ṣe ìṣirún ìlú yìí. máa gbọ́ bí Kúnlé ṣe ń sọ̀rọ̀ ni kó má fún un tán tí ọ̀rẹ́ wa bá ń jẹ kòkòrò tí ò dáa ṣe bí tiwa ni ká kó rẹ̀ tiẹ̀. because tó bá ṣẹlẹ̀ tán báyìí sí ó máa kàn wá o ó máa kàn wá Kúnlé. Adé kàn wá lóòótọ́ o á kàn wá o tá bá máa tún wò náà tá bá wò critically mi máa bá owó labí wí. The girls in this town àwọn obìnrin ìlú yìí ṣé wọ́n ṣàdìdìrín ni ṣé wọ́n gàn ni ṣé wọn ò pé rárá ni. Kúnlé ìwọ ló ń sọ̀rọ̀ báyìí ó yẹ kó mọ owó labí náà ṣùgbọ́n tá a máa ń pè ní Mr. Medulla owó labí ti smart jù ó lè máa fi brain àwọn ọmọ oko máa fi owó labí náà inú ìwé àkọ́pàs náà ó ti smart jù nǹkan tó fi ń tọ̀ wọ́n jẹ nìyẹn bá a sọ̀rọ̀ o. Bad. Wọ́n ní àbàṣọ tó bá wù kó gbọ́ tó bá wù kó má gbọ́ alájẹmọ́ ti di mẹ́rin lọ àìmọ́jú ó kù sọ́wọ́ ọmọ ẹ̀. Jáde má sọ̀rọ̀ bí gọ́sà lè má bá rìn bẹ́ẹ̀ o lè má bá rìn bẹ́ẹ̀. owó bloom. No, eléyìí ò tí ì pọn rárá at all. All right, me now. Owólabí gbọ́nà ọmọdé yìí ṣé o ti sáré mọ́lé ẹ̀ ni. Ṣé Adùkẹ́? Yes, Adùkẹ́. Fi gbogbo yẹn lẹ̀ ọmọ tèmi tí mo ti parí iṣẹ́. At this time lánàá mi pẹ̀lú ẹ̀rọ alábẹ́jì mo sin gbogbo kí ni ẹ̀ sí lórí ni mẹ́ nígbà tó máa sin abẹ́rẹ́ ṣé mo ṣe tap ìtàn báyìí ó kàn kẹ́ báyìí nǹkan wọlé ní ibẹ̀ náà mo ti mọ́ gí ṣe Adùkẹ́. Àwọn ọmọ bíbá ẹ̀ fresh o ẹ má fojú village wo bíbá o ibi báyìí ni virgins wà o seriously bóyá bíbá ẹ̀ gan mi ì lè sọ tó ń ṣẹlẹ̀ ní ibi àwọn èèyàn wà ní bíbá ọmọ yẹn bẹ́ẹ̀ mo ti fà kí ni ìwà lẹ́nu ọmọ yẹn pọ̀. Owó ẹkùn. In fact ó ń bọ̀ wá kí mi bíbá lọ́la.
ọmọ tí mo tó sọ ń kúnlẹ̀ fún mi pé ẹ ṣe mo ti fẹ́ kọ́pà ẹ ṣe mo ní tó tèmi ò ṣe kọ́pà. so ó ló ń bọ̀ àbí àpò máa bá mi ṣe oúnjẹ wá òun á ṣe everything wà ẹ́ rí lọ́la. èmi ò ráyè ṣètò yẹn. owó ẹkùn bẹ́ẹ̀ tí ẹ rí sharp sharp ó sáré mọ́mọ́ ẹ mọ́lẹ̀ sharp shooter ni ẹ sharp shooter ni ẹkùn ọmọ ẹkùn. múra sí sí jai liver wọ́n ló wé sí fine boy understand that's the truth ṣọ́ra ọmọ yìí nítorí wọn bẹ́ẹ̀ fún yẹn. tá a bá ṣe wọ́n bẹ́ẹ̀ lómi àkàn mú wá ṣe wọ́n bẹ́ẹ̀ ń ṣe náà dàbí àgbálùmọ̀ tó bá ti pọ́n tá a bá ká jẹ́ ó kàn máa jábọ́ ó dẹ̀ máa fọ́ pẹ́ á dẹ̀ waste so a lè rí kan waste nǹkan tọ́lọ́ ń dára fún nìyẹn kí ló tọ́lọ́ ń dọ́kùnrin nìkan kí ló tí ò dóbìnrin nìkan ó ṣe méjèèjì náà so that ọkùnrin á lè máa service obìnrin á service wọn pa ní mẹ́ kí ló ń sọ yìí ó mọ̀ pé car wash làwọn ọkùnrin ni car wash ni wà àwọn ìwúrọ̀ máa dọ̀tí a ní láti máa wash wọn. kárí bẹ́ẹ̀ tí ẹ rí but guys on a more serious note now on a lighter mood honestly ìwọ̀ntúnwọ̀nsì ní nǹkan ẹjọ́ ẹ máa kó pọ̀ jù ìfà máa ń fani lápò ya ni wò lábí I'm not disputing the fact gbogbo nǹkan tó ń sọ yìí but then jẹ́ ká fọgbọ́n ṣe é. bẹ́ẹ̀ ni ṣe wà èmi lọ sọ́fà èmi fa mọ́ mọ́ra phd lèmi nínú ẹ̀ ká máa ṣọmọ kí máa ṣá kọ́mọ máa. I'm telling you èmi wọn bó ṣe ń ṣe gbogbo ẹ̀ màá máa jó everybody lójú lọ ni tó bá ti ta lọ́bọ̀dẹ̀ fílẹ̀. owó labi HIV is real o. fi gbogbo yẹn lè lu wa ń bẹ. is real o. ọlọ́run èmi I no go do am without wearing raincoat. but that's why I no go use rubber. Good afternoon. Yeah, good afternoon. Sorry, we're trying to locate the ballet's place in this area. You mean the value of this community? Of this community. I hope there's no problem. Well, nothing much. We have an issue to sort out with you. Okay. Alright. You see, maintain this road, okay? Keep going straight. Your first turning by your right. The second turning. Please, can you just kindly help us and take us down there? Yeah, we'll make it snappy. We'll drop you back. We'll drop you at your destination. We won't take much of your time. It's a promise. Please. This girl will be expecting me. We won't take much of your time. It's a promise. All right, we're one. It's one love, you know. All right, thank you very much, sir. Thank you. kí ni kókó nǹkan tí wọ́n wá ló gbé àwọn débí o. Bale said, what's the main purpose why you are here? We are from the largest telecommunications company in the country, and in the quest of trying to broaden our services to our customers and throughout the whole country, so we decided to move around and see if we can get a place here, a piece of land for our mass construction. Baba, wọ́n ṣiṣẹ́ fún iléeṣẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìkan tó tóbi jù ní ilẹ̀ Nàìjíríà ó dà nílẹ̀ adúláwọ̀ wọ́n á wò pé ṣáwọn lè gbé ẹ̀rọ alátagbà wọn wá sí ìlú wa ń bí nǹkan tí wọ́n fẹ́ náà nìyẹn. tó bá ti ṣe pé ní tí wọ́n torí ẹ̀ wá nù kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò tí ì yé mi tó kí ni kókó àti àǹfààní ní tí wọ́n fẹ́ ṣe tí ó mú bá wa ń bí. Bale said it's cool, but in which way would the community benefit from this, step? Every community that we go to seek for this kind of assistance from the community, we always have some huge amount of money that we give to them. Then as well, we provide social amenities for the benefits of the people of the community. So those are the major benefits that comes with this project whenever we take it down to any community. Wow. Baba, wọ́n ní owó tàbùwàtàbùwà làwọn máa ń gbé fún ìlú táwọn bá ti gbé ẹ̀rọ alátagbà wọn wá ìyẹn àkọ́kọ́
wọ́n á ní gbogbo kùdìẹ̀kudiẹ tó yẹ kíjọba ṣe tí ọwọ́jà wọn ò tí ì débẹ̀ wọ́n ní gbogbo làwọn máa mójútó wọ́n ní gbogbo bíi ẹ̀rọ ní omi ẹ̀rọ iná mọ̀nàmọ́ná ilé ìwé àwọn ọmọ gbogbo làwọn máa tún ṣe a máa gbádùn gan ni. tó bá wá ti á rí bẹ́ẹ̀ kò sí nǹkan tí ó burú nínú tí wọ́n fẹ́ hùn ṣùgbọ́n ṣé wọ́n ti rí kókó ibi tí wọ́n fẹ́ lò ni. Okay. Bale said, have you seen a particular place you are interested in? Yes, yeah. Definitely we have seen a place. Our engineers have actually worked on that. So that is the essence of our coming down here. They have been able to locate a particular site in this community. So you have actually done that even before seeking Bale's permission? No. Definitely that's how we work here. Anyway, we'll talk about that one. Okay. Baba, ṣé wọ́n ti yanjú ẹ̀? Ṣé wọ́n ní ẹ̀rọ kan láti Èkó? Ṣé pé kò náà ti wá? Olófòfó náà ń pè. A bá tún ń pè ní atọ́nà. Ẹ̀rọ yẹn ṣé tán bá ti tẹ̀ báyìí, pam! Wọ́n ní máa lọ wá ibi tó bá ṣe lò wá. Ẹ̀rọ yẹn ń lọ nìyẹn bàbá. Ibi ló sọlẹ̀ sí. Ìlú tó bá dẹ̀ dá ló máa ń sọlẹ̀ sí. Torí ẹ̀rọ yẹn bí ìgbà tó yẹ pé Ọlọ́run máa ń bá a sọ̀rọ̀ ni. So ẹ̀rọ yẹn ló wá síbí, ẹ̀rọ yẹn ló mú bí. Wọ́n dẹ̀ ti mọ ojú ibi tẹ́rọ yẹn mú. Ó wà lójú bẹ̀ báyìí. tó bá ti á ṣe pé bó ṣe rí nu nǹkan tó bá ti yá kan kì í pẹ́ mọ́ a ṣe pé kí wọ́n wá rè fìbẹ̀ hàn wá kájọ rí bẹ̀. Okay, so Baba said we should go to that spot, that particular place. In the meantime, I want you to know something that he said from this moment, I am the secretary of this whole process. Okay, the payment of money, everything has to be done through me. He said he doesn't trust any other person in this whole community except myself because my father is a pastor. You understand? You see, I'm like a son to him, and he's the head of all the bales, the sub-communities and all that. He's the head. So whatever he does all the time, I'm the one that tells him, Papa do this, Papa do that, and he listens to me. So I actually don't have time, but he said I should do that. So. Do you understand? So from this moment... So you act as the intermediary, right? That's the right word to use. I just didn't want to use that word. But you got it right. Oh yeah, Baba, wọ́n láwọn fẹ́ kí mi àtàwọn ọjọ́ máa sọ̀rọ̀. Àwọn fẹ́ kí mi jẹ́ alátagbà mo ní rárá nǹkan tẹ́ bá ti sọ ni. Báwo yẹ o? Máa bá wọn sọ̀rọ̀. Ìgbìn tó àwọn bá sọ. Ṣé bí wọn náà máa sọ fún mi? Mo ti fọ́ kalẹ̀. Wọ́n fọ́ kalẹ̀. So this is the area that we have marked. So anywhere from this piece of land here, any location that is okay for us. Baba, wọ́n ní láti ibi lọ bá ká mú wá bẹ́ẹ̀ yẹn ká mú gun yẹn ká pẹ̀kun ẹ̀ síbí. Wọ́n ní pé ó dáa fún nǹkan táwọn fẹ́ ṣe wípé ibi táwọn bá ti rí tẹ́ bá ti fáwọn bẹ́ẹ̀ làwọn máa lò. Tí a bá ti pé èèyàn tí àwọn lọ́rùn kò sí wàhálà ń bẹ̀ kí wọ́n mú wọn rè lò. Wọ́n rè lò. Baba said it's fine. In fact, he said that you can take it, up to that canal. You understand? And if you like, you can demolish this place. No. We don't need to disturb it. Yeah, okay. The land is okay for us. Yes. Anything you want, please. Just be comfortable, for whatever you want to do. And please don't mind that moon by my left-hand side. It's just... Okay, so it's just the figurehead. That's the name. Baba has to bring somebody from the palace, and that's why he said. So anything we transact, that is... the main thing, you understand? Tí ọba wa rí bó bẹ́ẹ̀ ṣe wá wíwùn nígbà bá dààfin àwọn olóyè tó kù wọ́n rè pé wọ́n àjọ wa sọ fún ẹ pé ibi àbọ̀wọ́dé rèé o kò jù bá ń lọ. Baba said it's a done deal. Since I said it's cool, then it is cool. Nobody says anything again. Stop. Well, you are most welcome. Owó làbí ó jìnnà sí mi kò yẹ kó rí bẹ́ẹ̀. Bí àwọn bàbá wa tó jọ bí a ti ń jọ so wá papọ̀ débi nígbà tí wọ́n bára wọn nìkan bára wọn ṣe ní láǹfààní táwa náà jẹ. Kò yẹ kó rí bẹ́ẹ̀ tí jìnnà sí mi pọ̀ jù. Ẹ má bínú sí mi sá.
téèyàn bá sọ lẹ́nu yóò sàpò ìyàkọ́ ni àbí nítorí páwọ̀ àwọ̀ ọ̀kàwé ẹni tí ó mọ̀wé mọ̀ mí. ẹ má bínú sí mi ṣé àwọn ìgbà tí mo ṣe wà ní uni kò rí báyìí but ibi táwa yẹn ó le díẹ̀ ṣe mo ń serve ni so ó dẹ̀ nígbà tá a lè jáde ó nígbà tá a lè wọlé so mi ò really free lọ títí pàtàkì rẹ̀ mo ti fẹ́ ṣetán ọdún kan ti fẹ́ pé. ẹ ṣe gan sa kíní kan ni mo mà rí ló máa kà mí láyà ó ní mo ṣe pé mo ní láti tètè yọjú sí yín àwọn ọkùnrin kan lọ wá sí ìlú níbi tí mo ti ń serve wọ́n ṣáà láwọn fẹ́ rí baálẹ̀ mo wá ràn wọ́n lọ́wọ́ wọ́n rí baálẹ̀ wọ́n wá rí ẹ̀rọ alátagbà wọ́n wá rí kíní mast tó a máa ń lò fún fóònù kankan yẹn òun náà wá rí sí ìlú yẹn èmi ni mo ṣáà jẹ́ ẹni tó lé nǹkan pẹ̀lú baálẹ̀ mo ṣáà bẹ̀rẹ̀ sí ní ṣojú mò ń ṣe gbogbo ẹ̀. baálẹ̀ ṣàfún wọn nílẹ̀ láti ṣe nǹkan tó fẹ́ ṣe kí n ṣáà máa ròyìn lẹ́jọ́ jù 3 million naira owó tí mi ò rò pé mo lè fojú mi kàn láàrin ọdún mẹ́wàá kódà tí mo bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ òun làwọn pípé ìgbé fún mi lẹ́ẹ̀kan oṣù wọ́n làwọn fún mi lówó pé mo ṣe bí mo ṣe wò pé ẹ wá jẹ́ kí n fura o kí owó yìí kó má lọ jẹ́ ìfà tó máa fààyàn lápò ya ni mo ṣe ní yọjú sí mi pé báwo lówó yẹn ṣé kí n máa ná lọ́ntẹ̀ mi torí owó òbó lè gbé torí mo rántí tolúwa nílẹ̀ ẹjọ́ òní o kó má jẹ́ pé ilé òòṣà ni wọ́n lọ tà tán fún olú ẹ̀ lówó ẹ̀. ọ̀kàrẹ̀ bó o ṣe wà náà dáa a ṣàyẹ̀wò lé lórí wọn ni bó bá rú ni lójú àbílẹ̀ léèrè. ìfà máa wọlé tọ́ yàn gbà mí tí ó sì jẹ́ pé ìfà tí ó dùn máa yàn ní tọ́jọ́ pé yóò jẹ́ oríire fún yàn ni. ìfádàkùn ara ilé adó ìrìn mi lóde ọ̀kínkín tí mi yín erin fan wọ́n bá ti rí ní kẹ́wí o iwájú ọpọ́n awo ni ẹ̀yìn ọpọ́n awo ni olùmílọ́tàn awo ni ọlọ́kan ló ṣe awo ni àárín ọpọ́n báyìí tọrùn awo ní ṣe eré ni. borí kan bá sùn àmọ́ ẹran gba ní bá fáyín kẹ̀tí sọmọdébìnrin yìí dẹ́ ǹjẹ́ orí àlàkẹ́sùn ọ̀ràn mi borí kan bá sùn àràn gba ajé ni mò ń wò yìí o owó labí ajé dé ògbógún nísọ onísọ bògì ajé tí mú ní pàbúrò ẹ̀ nílò ogun ọ̀fẹ́ ajé ló yí ọ̀pọ̀ yìí o ajé ti rọ̀gbà yí ọ̀ká o kó o gbálàyé ifá mi tí mò ń kí fún ọ dáadáa ní tí fáì ní sọ fún ọ ni pé ó pàdé ọmọbìnrin kan láìpẹ́ yìí ǹjọ́ ń gbọ́ ọmọbìnrin tá à ń wí ó ajé ni ó ṣe lóore ọ wá ṣàdúrà fún ọ ronú sí wò. tẹ́sán máa lè dé obìnrin tí mo pàdé pọ̀ gan. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ ọmọ sí kú rí. mo máa èmi tẹ̀ tó ń yàtọ̀ gan. dókítà dìgbì mo ní tẹ̀ mo máa ń pàdé obìnrin kan. mo gbọ́n náà mo dẹ̀ ń ṣe lóore kò yé yín oore ti bí so ó máa lè díẹ̀ kí n tó. bẹ́ẹ̀ ń tiẹ̀ rí ronú sí ẹ̀yìn bọ́ bá ronú sí dáadáa ifá yìí parọ́ o ọ̀rọ̀ ajé láyé ifá yìí sọ o látàrí obìnrin sì ní fá pè. Àdùkẹ́ nìyẹn. ó ti mọ̀. Àdùkẹ́ bàbá mo pàdé ọmọ kan lẹ́nu ọjọ́ mẹ́ta mo fẹ́ pa kíni kúrò ẹ̀pà ọ̀dọ̀ ẹ̀jẹ̀ ni mo wá ní kí n kọ́kọ́ fi nǹkan síwájú mo wá fún un ní fóònù kan tí mo lò tẹ́lẹ̀ mo fún ó wá ṣàdúrà fún mi ó ní ẹ̀rọ àjẹjẹ wọn o ajé mi ó gbèyìn o something like that. Àdùkẹ́ ifá jáná o Àdùkẹ́ ni ifá ń wí. ọmọ yẹn ni. Àdùkẹ́ ni o ajé lọ pàdé ògúngún nísọ bògì ajé tí mú ní pé àbúrò ẹni nílò ogun ọ̀fẹ́ ajé ti yí ọ̀pọ̀ ajé ti dé fún ọ wá lọ rè wá ọ̀nà bí o ṣe ní bọ́lọ́wọ́ rẹ kọ́ máa fara nà kọ́ máa rí lóòrèkóòrè ẹ máa wọlé ẹ máa jáde ẹ máa wọlé ẹ máa jáde. ọmọ fẹ́ràn. èmi kàn ní kí n lá ọmọ ẹbí oyin kí n gbàgbé ẹ̀ ni. bọ́ bá ti ń lè ṣe lé owó labí wọ́n ṣiṣẹ́ o ọkọ̀ rẹ tún ti lé sí ìwọ ní wọ̀bìà ìwọ lọ̀kànjú àníìsìn bí wọ́n bá pé ìwé iṣẹ́ kan rè máa bọ̀ mọ́ ṣe o lọ rè máa sùn ní torí ajé ti yí ọ̀pọ̀ ajé ti dé tán
àbí bàbá ti pè ní rere náà ní. ẹ ṣe mo dúpẹ́ sábà ẹ ṣe kan mo dúpẹ́ ẹ kúrò gbọ́ ifá o ṣe o ifá thank you ìwọ mi tí ẹ mọ̀ kó má mọ̀. ifá ju tí wọ́n ló lọ. ẹ ṣe. Adúkẹ́ ṣeré tí ẹ bá fọwọ́ ra ìrírí ẹ kókó náà lè jẹ. Inú yóò kí ń dùn tí ẹ bá tí ì mọ̀ra wọn dénúdénú náà kò yẹ. Ok wọ́n sọ pé onífẹ̀ẹ́ mi onífẹ̀ẹ́ mi èmi náà mo nífẹ̀ẹ́ báwo ni mo ṣe fẹ́ mọ̀ pé olùfẹ́ mi dénú tí mi bá dénú ẹ̀ kò dẹ̀ sí mo ṣe fóun lè lánú ẹ̀ dénú ẹ̀ àfi tí mo bá gba ọ̀dọ̀ mi dénú ẹ̀. Oh, understand mo ní láti wọnú ẹ̀ yes tí mi bá wọnú ẹ̀ mi ní mọ bó ṣe rí ìwọnú dẹ̀ ni mo gbọ́dọ̀ wá ṣe rí tó yẹ ọ̀dà kọ́pà ewu làbùrọ̀ tó ń wọnú jáde níbí mi ti wá yín wá nígbà tá nífẹ̀ẹ́ yín ní wá yín. lákọ̀ọ́kọ́ náà mi ò like bọ̀dà kọ́pà thing yẹn I told you má máa ṣe bọ̀dà kọ́pà ṣé tí n bá ní òkè mo mú ìyàwó mi lọ́lé ń sẹ̀ má mi ìyàwó tí mo fẹ́ fẹ́ rẹ̀ mi mo fẹ́ fẹ́ bọ̀dà kọ́pà what is that call me Owólabí or Owóblo tó bá mi kó lè ṣe Owóblo just call me Owólabí then now ìgbà tí wọ́n ti wọ̀ yín wá wọ̀ yín wá jẹ́ kí èmi náà wọ́ọ̀dù ẹ̀ lọ now understand má o ti ń come on free ara fún mi now I love you know. ẹ sáfì mi lè báyìí. Adúkẹ́ okay nǹkan tó rò pé báyìí mo kàn fẹ́ join making the salon mi ò ṣe bẹ́ẹ̀ I'm telling you mi ò ṣe bẹ́ẹ̀ bó ṣe jẹ́ virgin lèmi náà jẹ́ virgin I told you ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ mi lérè wọ́n máa sọ fún ẹ mo ò mọ obìnrin rí náà ṣe lẹ́yìn pé bóyá ọmọdé ó mọ ìlú láyà màmá ẹ̀ tí mo ti ṣe kékeré mi ò tún ṣe rí mọ́ ọdún ẹni mo tún ti fẹ́ ṣe ìwọ ni ìyá mi kejì náà. ní bẹ́ẹ̀rẹ̀ o. jẹ́ kí n wí ṣe jọ jọ. kí ni. ok bóyá ṣọ̀rọ̀ àgbà mi téèyàn bá bó mọ́ínmọ́ín tó bá kàn kì í gírè ó máa ní mọ́mẹ́ lára bóyá ká bẹ̀rẹ̀ láti ibi ètè tí ẹ̀ ibi lẹ́bẹ̀ lẹ́bẹ̀ Adúkẹ́ lẹ́bẹ̀ ṣó pàdé. ẹ wò ó ẹ káwọn yín wọlé. ẹ má jẹun kó fi ṣe pàdé. ẹ kó wọlé. ìgbà fẹ́. ẹ fi ibi ó wà. Come on, that was harsh. That was not romantic. Àní ẹ̀dùn ẹ̀. Fi ọ̀rẹ́ kan fi torí ìtọ́jú rẹ̀. Kí ni ẹ fi ilé ẹ̀bẹ̀ jàre? Ilé ẹ̀bẹ̀. Ṣé o lè máa ṣe bó ṣe ń ṣe tó kàn ṣe okú? Kí ni ẹ ká yìí? Owó ẹ̀ ń dùn mí bó ṣe. Àní ẹ̀ má máa ṣe báyìí náà. Èwo ni gbogbo eléyìí ẹ fi mí lẹ̀? ẹ máa bó ṣe máa ń ṣe kí wọ́n máa ń fòdì wọ́n máa òde wọ́n máa ṣe bẹ́ẹ̀ ni pé èèyàn gún ẹ ní nǹkan kí ló ń ṣe kí ló ń ṣe é sí Adúkẹ́ yàgò jèrè ọlọ́run sí. ẹ dákọ̀ ìwé ẹ̀sọ́ sún dànù darí. ẹ pẹ́ bá fọkàn rẹ̀. ẹ pẹ́ gbọ́wọ́ burúkú. ọ̀rẹ́ ní ọmọ yóò máa dáwọ́ pọ̀ èmi ẹ̀ka àwọn yìí wọlé sọmi dọ̀yẹ mr káwọn wọlé ẹ̀ka àwọn yìí wọlé ṣe máa mú ẹ. kò máa sọ̀rọ̀ tọmọ yìí máa sọ sí mi tán ó sọ̀rọ̀ sí mi ó wọ́ mi lẹ̀ tún oníláíláí ta ni èmi lè go ìwọ kọ́pà èmi ò lè gorí òun láíláí oníwọ̀ kọ́pà bẹ́ẹ̀ ni mo lé mi kódà ibi tó sọ̀rọ̀ dé ó tún fọ̀rọ̀ ránṣẹ́ sí i ó kàn rubbish mi anyhow ìran bá bálà tèmi ò lè gorí òun níyẹn èmi náà but it's okay ìwọ náà kọ́ ìwọ kọ́ Ọlọ́run ló fún ẹ lọ́rọ̀ yẹn sọ ṣẹ́rí mi ò dé ní fọmọ yẹn lẹ̀ ṣùgbọ́n mo kàn gbà pé yà ti jẹ mí ná mo ṣe ní kí n wá bá yín kí n kàn jẹ́ kí ẹ mọ̀ torí mò ń wá ràn lọ́wọ́ lọ síbòmí. ọ̀dà kò burú sórí ntọ́sán ó kéré sí i àti gbó tí pè mí èlèmí náà mo ti ṣe kíni ni mo ti ń
ni mo ti ń bọ́ gbìyànjú lẹ̀ ni mo ti múra rẹ̀ lẹ́gan ṣé wí láwà pàrìjà ni àbí egbò lápárí wa bó ti múra kankan gbúgbúrú rẹ̀ èmi náà ti wò pé eléyìí ṣe ń téèyàn lè fojú lásán wò àmọ́ ajé ò sí ń bi tọrọ ajé ò sí ń bi ọ̀rọ̀ eégún owó tó ń wò náà ó lè kì í ṣẹ́bi rẹ̀ àmọ́ fún tìran wa tó tiẹ̀ tún wá bá wí ló tiẹ̀ tún wá ti jẹ́ ní ó bí èmi náà pé bí èèyàn bá tiẹ̀ wà rógùn rárá wa mọ̀ ṣé irú títí ẹ̀ ogun tí ẹ̀ láwa ní rí wọ́n jọ mọ̀ pé àwọn bàbá wa ní nǹkan àwọn bàbá wa wọ́n ní nǹkan. gbà ẹrù rẹ o akájé tán rè akájé tán ni ìwọ kan fi sọ́wọ́ kó o fi bá sọ̀rọ̀ tó bá ti fi sọ́wọ́ tọwọ́ rẹ kàn lára ajé ti dé nù. ajé bọ́ gbé ajé bọ́ lò wò mọ́ wulẹ̀ sí nǹkan kan mọ́ owó ti dé nù bọ́ bá sì ti fi kàn láà ìwọ mú wọlé ẹjọ́ sí lọ́kọ-láyà bọ́ bá ti ń jìn lòun ọmọ búrẹ́kẹ́ bọ́ bá ti ń jìn lòun ọmọ búrẹ́kẹ́ bọ́ bá ti rọra fi sọ́wọ́ gbogbo agídí tó lóòrè tó lòun yọ ọmọ kan bàbá wa ní nǹkan wo bí bọ́ bá lóun tún ní agídí kan tóun tún fẹ́ lò lẹ́yìn tí mo fún ẹ bó lówó kàṣà ìfẹ́ mi bẹ́ẹ̀ jẹun ni bí n ò lówó kàṣà ìfẹ́ mi bẹ́ẹ̀ jẹun ni. eegun owó tó àwọn eegun rẹ lè bàbá sì ti di pé ọwọ́ rẹ kàn tán tó ti gbà fún ọ ìwọ ọ̀rọ̀ fún ọ nù lówó bá dé láti dé. kájé tán. gbogbo ètò òun wí ń wọ́ lọ lò fún un. àkó gbogbo ẹjẹ ara ẹ̀ tán. ọmọ kan láàánú mẹ́rù lóògùn ẹrù gàmbarí gan bàbá rẹ̀rù bàbá rú mọ́tò ọ̀rùn ọ̀wọ̀. àti kíkọ́ òrùka ni àṣà ní òde ní ìwọ fi ọwọ́ kọ́wọ́ ló sá ti kàlà bọ́wọ́ ẹ bá ti kàlà ajé ògùnbù ní sọnù bọ́wọ́ ẹ bá ti kà yóò ti gbà fún ọ náà ìwọ lọ máa ṣe lọ́kọ láyà àǹtí ẹ. bàbá ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ ní. ẹ gẹ̀ẹ́tẹ̀ máa pè é lórí fún ọ. bàbá ẹ já sí ọmọ pọ̀ máa bí lẹ́ni ọ́. mi mọ̀ pé fájá sí tó yẹ o. òun ló nà fẹ́lẹ́fẹ́lẹ́ sílẹ̀ tí tó lè sọ anything tó lè ṣe nǹkan kan ká ló tóra gbà fún mi lẹ́rọ ní tó ìpa àjọṣe kò ní dìbà yìí náà o kàn fẹ́ máa gbájẹ́ kiri ìwà máa useless àjọ yẹn àwọn tá a máa jẹ́ ló gbájẹ́ wa ò ní náà òun yẹn ń sìn láǹṣọ máa gbájẹ́ lọ́la look at you. mo dẹ̀ sọ fún ẹ mo ní jẹ́ ká ṣe kí nìyẹn lẹ́rọ ká ṣe bó ṣe lé ẹ̀ náà ní ṣe máa wọ̀ bẹ́ẹ̀ ká máa ṣe máa enjoy èmi náà máa enjoy odò lémi nìkan sèmi nìkan ló máa dá dùn mọ́. Because we see ní this world ó sì wà lánàá that world. But o máa nílò ìrànlọ́wọ́ kan tó máa ṣe fún mi o. Mo máa ní drink tone because orí kìíní yẹn kò kì í dùn tí wò bá dùn. Kò yẹ. Ṣé mi kí wọ́n wá? Ṣé èmi náà ni màá tó máa dún fúnra mi? You just understand. Wọ́n ní láti máa fún mi. Ṣé o ti yẹ ẹ̀rọ ṣe máa dùn? So important. Ìyẹn ló máa dàbí fẹ́ẹ̀ tó máa tẹ̀ mí lọ kò sí mí lè rí kò bẹ̀rẹ̀ ẹ wò ẹ ń gbàrọ̀ wá ló máa gbàrọ̀ lọ màá tún bẹ́ẹ̀ wò fún ẹ. kí ló ṣẹlẹ̀. ẹ mú kọ́ lélẹ́yìí a ní kò yẹ ká lọ ọ̀dọ̀ ìyá àdìgún ká lọ mú bùkún ti gidi bẹ́ẹ̀. mo ti máa ń sọ fún ẹ Kúnlé ẹmu tó dájú lábàá yìí ẹmu ìyá honest ni mo ti máa ń sọ fún ẹ. kí tún ni ó dé máa fọwọ́ tọ́ mi má yọ. sorry mi ò lè pa information yìí wá mo ní láti break ẹ fún yín. kí ni kí a tún gbọ́. jẹ́ mọ̀ pé ọmọ àdùkẹ́ yẹn pùlé lọmọ yẹn. pùlé. Cement ni kò ń ṣògiri àlàpà tó lánàá èmi ni mo mú àáké mi tí mo fẹ́ là virgin lọmọ yẹn èmi mo di virgin yẹn. I'm telling you ọmọ yẹn dùn tó jẹ́ pé ọmọ yẹn sórí ọmọ yẹn kò ń ṣe nfa gbogbo nǹkan tó wà lára ẹ̀ pátápátá ni virgin kò ń ṣe nǹkan kan rí ṣòrí nígbà tí mo gbé àgé mi tí mo gbé sára ẹ̀ pa virgin lòun náà wọn mú rí. owó blow o mọ̀ pé àwọn táyé kan ibi tó bá wò náà máa ń gbórí sí àwọn kan tẹ́ pé wọ́n máa gbórí sókè báyìí àwọn kan wọ́n á ṣe orí straight àwọn kan ṣe èmi ò fẹ́ ọmọ
ojúlọ̀rọ̀ wa wo mi kí n wo ẹni ọmọ yẹn dùn ọmọ yẹn ti dájú in fact nǹkan tí mò ń jẹ tí mi lè fún jẹ ní ṣe mi ìbá sọ pé kẹ̀kẹ́ lọ kẹjá jọ lọ jẹ ni. Owolabi, I'm not surprised at all. What do we expect? Napoli in the village here, we have 1,000 of them out there. I'm not surprised. Èmi gan dẹ̀ fúnra mi, èmi gan èèyàn ọkùnrin 1,000 èmi fúnra mi. Èmi ẹyọ kan máa face 1,000 wọn, àjọbára débì kan. Kúnlé níṣu, Owolabi, nǹkan kan tí ń ṣẹlẹ̀ o. Ṣùgbọ́n tí ìjọ tí mò ń fa mi lẹ́ńkùlé tó sọ fún mi. Ṣùgbọ́n tó sọ fún mi, ó ní ọmọ yẹn ò tí displawa náà. Mo dẹ̀ ti bá a ṣe kiri yẹn. Ṣé ẹ̀mejì wọ́n máa ń disvirgin èèyàn ni? Sọ fún mi kò yé mi náà. Mo fi yẹn gbé gorí ẹṣin ni mo fi yẹn gba PhD lọ́dọ̀ yín ni bó ṣe fẹ́ ṣe masters ní báyìí gbogbo yẹn ti lọ nǹkan tó ṣe important ni pé for now mo ti padà mọ́ ọmọ yẹn finally in fact oúnjẹ téèyàn jẹ téèyàn lè fún yàn jẹ ni o if not n bá sọ pé kí wá test ọmọ yẹn ṣé n ti máa bá ọmọ yẹn dé nílùú yìí tí máa kó níbẹ̀ tán bàbá balẹ̀ máa fún mi ńlẹ̀ ni àwọn máa sọ mí di olùdís flower of this community. ṣe mo rí one k sáyé àmì náà. So this is also important as well. So you can actually sleep with another woman. No, Lebosho. No, this is important to my life as well. Madam, take it easy. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, wàhálà àti ìjà tó ṣe ń bọ̀ ó kọjá gbogbo ìtẹ́ ìṣe yìí. Alàgbà Owolabi. Ẹ ti gbàgbé pé yín ogún ọdún á máa jóni lọ́wọ́ ni. Ọ̀rọ̀ ọmọ Àdùkẹ́ tá à ń sọ̀rọ̀ ìtẹ́ fi ọkàn tó àtẹ́ fi ṣe ń gbà yẹn. Bọ́ọ̀rọ̀ ọmọ náà ṣe jẹ́ rèé. Olórí. Yóò sì wù mí bẹ́ẹ̀ bá lè yọ̀ǹda fún mi. Mò ń gbọ́. Ó yà mí lẹ́nu bí mo ṣe bára mi láàrin yín. Láti ìgbà tí mo ti wá wà láàrin yín ni mo mọ́ rí àwọn ẹ̀dá bíi tèmi tó ń kọjá lọ kọjá bọ̀. Àmọ́ àwọn èrí mi. Olórí, yóò wù mí bẹ́ẹ̀ bá lè yọ̀ǹda fún mi. Kí n lè rèé darapọ̀ máwọn ẹ̀dá bíi tèmi. Bàbá níbo ló ń lọ. Sórí ní tí ò yí ọ n ó fi hàn lónìí. Sórí àwọn ọmọ adarí ohun tó ń wò ó oró inú wọn ó ju tejò lọ. Ǹjẹ́ ọtí ẹ̀ mọ́ tó gbé ọ dáàrin wa? Rárá. Ọmọ wo ohun tó gbé ọ dáàrin wa. But ọkọ mi, in fact, ilé ìbàyí tóbi lóòótọ́ o. Ó mà tí ì rí kankan lọ́ọ̀nà ẹ̀sàlẹ̀ ráì iwájú báyìí ó ṣe lọ sálá lónìí. Ó tóbi gan. Ó tóbi. Ó bá wà fi nǹkan lẹ̀. Ẹ wo kẹ̀kẹ́ ìrọ̀lẹ́ onílẹ̀ ráyé mọ́ ọ. Bẹ́ẹ̀ni. Nǹkan tó jẹ́ ogún ti gbogbo wa ẹlẹ́yìn nìkan lè fẹ́ ra gabu ẹ̀ wá wò ó pé tí bàtí lè tàgbọ́ ọmọ yín lọ́wọ́ ó pọ̀ síbò wọ́n lè máa pa yín dáa yìí. Mo ṣe bẹ́ẹ̀. Ẹ gbà.
bọ́ọ̀rọ̀ adarí wọn báyìí. Wọ́n tún ti gbé wọ̀wọ́ wọn dé o. Bí wọ́n ṣe dúdú bẹ́ẹ̀ ni wọ̀wọ́ wọn ṣe dúdú. Kí láwàá ṣe báyìí? Kò sí ṣe kò sáì ṣe. Wá gbọ́ ọmọ ìyá mọ̀ gbé lọ. Ọ̀yá lọ gbé. Ayé lé o. Ayé mà lé o. Ayé mà lè ká o. Kàmọ́ làwọn èèyàn láyé yìí o. Ó wá irú ọmọ báyìí ṣe fàyà wọn dànù. Rọra o. Olórí lóòótọ́ tí wọ́n ṣe ò dá àmọ́ ẹ dákun ẹ yọ̀ǹda fún mi kí n máa lọ. Ó dáa kò burú tó o bá ní dandan o fẹ́ lọ darapọ̀ mọ́ wọn á yọ̀ǹda rẹ àmọ́ bójú bá farabalẹ̀ àmọ́ rí mú á yọ̀ǹda rẹ. Ẹjọ́ mọ́ ọ lọ. Mọ́ ọ lọ. Máa lọ. Dáríjì mi. Mo pẹ̀lú ayé kún fún ìlà ìlò. Ibi tí ẹni tá a fẹ́ ti ń fẹ́ nípa bí àtùpà. Bí bá mọ̀ ní ìrẹ̀lẹ̀ ayé. Ẹ foríjì mi olórí. Dákun ẹ foríjì mi. Ṣó ti tán ọ? Àbí ò tán? Àbí wọn ò wí fún ọ? Ọ̀sẹ̀ tán wá já ọ lójú. Mo láwọn tó ń lọ darapọ̀ mọ́ yìí. Wọ́n yìí ṣẹni tó ọ lè bá gbé rárá. Mo ṣe fọ́rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n ni. Àbí wọn ò wí fún ọ? Wá gbọ́ o. Àmì tí ń bẹ lára rẹ tí ń ṣe àbàwọ́n. Ọ ò lè bá wa gbé mọ́. Ẹ ṣàánú mi. Ẹ bá wí fún ọ. Bá wí fún ọ. Ìyẹn ẹgbẹ́ mi bá ń bẹ̀ wọ́n olórí ẹjọ́. Ẹ dáríjì. Ìjọba forí jì. Bẹ́ẹ̀ ti yín rí. Ẹ̀yin tí ẹ pẹ́ láàánú lójú. Ó dáa kò burú. Mo dáríjì ọ tọkàntọkàn. Àmọ́ wá gbọ́ o. Sóòrè ẹni tó dá ọ lóró a ó fara ní. Màá jẹ́ kí ilé ayé sú. Bẹ́ẹ̀ni. Gbogbo ìgbà tó bá yẹ kó mọ́ ọ dùn fún yóò mọ́ ọ kan fún ni. Bẹ́ẹ̀ni. A ó sì fàyè ní lára. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun ṣe mo dúpẹ́ o. Ẹ wò ẹjọ́ alàgbà fọlọ́ èmi ò mọ bàbá ò sọ fún mi pé gbogbo ìyẹn náà máa ṣẹlẹ̀ yìí wọ́n kàn sọ fún pé kí n lọ tap ajé lára ẹ̀ ní ẹjọ́ torí Ọlọ́run ọgbọ́n lè máa bá mi dá sí. Tap and you rate her. So me more so you can actually stick with her apart from me. Ó jẹ́ ní sùúrù káyọ̀ ojú ilé tó wà nílẹ̀ iná. Ṣé ọ̀rẹ́ pọ́nmọ́ wà ní kílíníkì ni? No, ilé no were important. So baby tell me, so you can actually look at another woman press the breast like this. It's okay. Ìgbà yẹn nìyẹn. Ìgbà yẹn ni. Ọgbọ́n gbé sí níwájú sí mi ò lè fọwọ́ kàn mọ́ dáadáa. O lè fọwọ́ kàn mọ́. Mi ò lè ṣe bẹ́ẹ̀. So you can cheat on, you can do another. Ìgbà kan ni mo ti ṣe mi ò lè ṣe mọ́ lálẹ́. Madam, Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronúpìwàdà. Madam, ẹ wo bí
ẹ máa lọ́nú àwẹ̀ àtàdúrà lọ́jọ́ méje nítorí ọmọ tá a rẹ̀ ò yá o. alàgbà ẹ̀yin náà ní ìgbélé ọjọ́ méje bákan náà bí bẹ́ẹ̀ kọ́ ohun tá à ń sọ yìí ẹ ṣe ìbẹ̀rẹ̀ ni. ẹ wo wọn lè máa gbàgbé àtàdúrà àṣẹ máa ṣe é. no problem. ti gbọ́ ṣe rí ìgbà ìmọ̀ nìyẹn you should know I'm not a changed person. Wo àbúrò 2 Corinthians 5:17 oníkẹ́wò mọ́ mi lára. kí ló sọ o. ẹni tó sọ ni pé ìgbà ìmọ̀ ni olúwa ti mójú fò dá ìsìn yẹ kí èsì mo ti lè dá tuntun báyìí ohun àtijọ́ ti kọjá. No, is it not the ìgbà ìmọ̀ that is putting us in trouble now? ìwọ náà wá dẹ̀ yọ wá ń bẹ̀. ẹ wo ọmọdé ìfà ìkọ́ni kókó o tó máa sọ́wọ́ pọ́bẹ́mù tó wà lákòókò ó lè bá àkúdá a ní láti tètè gbé ìgbésẹ̀ tó wà nílẹ̀. ògo ni fún bàbá ògo ni fún ọmọ ògo ni fún ọlọ́run mímọ́. yóò ti wà láti kọ́ ṣe bẹ́ẹ̀ ló sì bẹ́ẹ̀ ló sì máa rí ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. Olùṣẹ́gun Olùṣẹ́gun ní bàbá bàbá wa Olùṣẹ́gun Olùṣẹ́gun ní ọmọ ọmọ rẹ̀ Olùṣẹ́gun ní ẹ̀mí mímọ́ Olùṣẹ́gun ní mẹ́ta lọ́kan olùwòsàn 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 ní bàbá bàbá wa olùwòsàn olùwòsàn ní ọmọ ọmọ rẹ̀ Olùwòsàn ní ẹ̀mí mímọ́ olùwòsàn ní mẹ́ta lọ́kan olùgbàlà 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 ní bàbá olùgbàlà olùgbàlà ní ọmọ olùgbàlà ní ẹ̀mí mímọ́ olùgbàlà ní mẹ́ta lọ́kan wá ṣẹ́gun Jésù Kristi fún èmi ìránṣẹ́ rẹ̀ láàrin ọ̀tá lọ́mọ wa bàbá wa ṣẹ́gun èyí ni gbàgbọ́ wa pé bàbá yóò ṣẹ́gun ikú wá ṣẹ́gun tó ní fọ́mọ bàbá wa ṣẹ́gun èyí ni gbàgbọ́ wa pé bàbá yóò wà pẹ́ lọ́mọ máa fi ránṣẹ́ rẹ sílẹ̀ bàbá wa ṣẹ́gun àwa fẹ́ kólúgbàlà lè gbà ọ́ lọ́wọ́ ayé àwa fẹ́ kólúgbàlà lè gbà ọ́ lọ́wọ́ yìí má ṣe gbé mèrè kẹ́kẹ́ o má ṣe ṣàlè àwa fẹ́ kólúgbàlà lè gbà ọ́ àmín. àwa ìránṣẹ́ tá a yí ìránṣẹ́ ẹ̀ka a gbóhùn ẹ̀bẹ̀ sókè a gbàdúrà wípé kó Ọlọ́run kó dáríjì kó yà á sí mímọ́ kó ṣẹ́ gbogbo ogun nínú ayé rẹ̀ gbogbo ogun tó bá dùbúlẹ̀ kó má ṣe bá dìde àdúrà Jehova Jésù Kristi Michael mímọ́ Olúwa Ọlọ́run jẹ́ mímọ́ ọ̀ṣọ́gbọ̀n ọmọ rẹ̀ rè àdúpẹ́ náà ọwọ́ rẹ̀ nínú orí rẹ̀ àbíyàn ló gbà gbé ọ̀gá nítorí pé ọ̀rẹ́ rẹ̀ sì láti ṣe lọ sí wà láàyè Olúwa gbà ọpẹ́ Olúwa gbà yìn Olúwa gbà yìn Olúwa gbà ọpẹ́ arákùnrin ìwọ èṣù kí lọ wá dé àfẹ́ mi. ìyàwó mi ò ń ṣèṣù láàfin torí olólùfẹ́ mi ni mo ṣe wá olólùfẹ́ mi Àdùkẹ́ kẹjọ kẹ bá mi bẹ̀ kó má bínú sí mi. gbẹ́nu dákẹ́ ta ló lólùfẹ́ rẹ̀ owó labí ó rí pé kà ní ọ kí ni mo ṣe fún ọ wẹ́n tí mo bá sọ gbọ́dọ̀ sókè kí ni mo ṣe fún ọ ganan tó fi dá mi lóró orí pọ̀ kánjú àníyàn ìwọ lọ kánjú tún lú ọrán láì mọ̀ pé gbárí ò tó sí lọ́bẹ̀ wọ́n wo owó labí ó ti dé wí ojú omi o toró wí ojú omi nísìnyí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ìyàwó ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ bá ń bẹ̀ mi ò nísìnyí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ má tún jó fi kún. bọ́ọ̀sì bá a kú nù. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bọ́ọ̀sì bá a kú nù. ó jẹ́ bá a kú wàhálà ẹ̀kọ́ ìdààmú ìfọ̀ ìyàwó ẹ dákun ìyàwó ẹ dákun. ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ dákun ẹ mọ̀ jẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ dákun ẹ jọ̀ọ́ ìyàwó ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. bó ṣe bá a kú nù ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ẹ dákun ẹ mọ̀ jẹ́ ń bá a kú bẹ́ẹ̀ ẹ dákun. àní bó ṣe bá a kú nù. ẹ dákun bó ṣe bá a kú nù. ìyàwó ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jẹ́yìn mo dì mọ́ ẹ dákun ẹ mọ̀ jẹ́ ń bá a kú bẹ́ẹ̀ ẹ dákun.
alàgbà owó lábí. Olùṣọ́. Olùṣọ́. Máa wí, nítorí ìránṣẹ́ rẹ̀ ń bọ̀. Àwọn iṣẹ́ sí inú igbó kan. Wọ́n rí Àdùkẹ́ àti olórí. Wọ́n wá ní mo ṣe bẹ̀rẹ̀ wàhálà ni. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n. Wọ́n láwọn ò ní gbọ́. Ibi tí mo ti di ẹsẹ̀ olórí mú tí mò ń bẹ̀ wọ́n ní mo ti tají. Torí olórí yẹn ò ga jù báyìí lọ. Mo ṣáà ń bẹ̀ wọ́n. Ẹ jọ̀ọ́. Alàgbà owó lábí. Ọlọ́run tó yọ Dáfídì, tó yọ Dáníẹ́lì, tó yọ Ṣédrákì, Méṣákì àtàbẹ̀rẹ̀ nígò kúrò ní wàhálà yóò yọ ikú òdò wàhálà. Ẹ̀gbọ́n mi. Hallelujah sir. Ẹ wà sir. Àǹtí Fọlákẹ́. Ẹ káàbọ̀. Ẹ ṣé. Ẹ̀gbọ́n mi. Wá láti wá. Kí ló tún dé? Bímbọ́ ti padà kú. Bímbọ́ ṣe kí ni? Bímbọ́ ti kú. Olùṣọ́, ó ti tán. Alàgbà owó lábí, ẹ má bọkàn jẹ́. Tí ẹ̀mí bá ṣì wà, ìrètí ṣì ń bẹ. Kò tí ì tán rárá. Yé! Kí ló kù? Kí ló kù? Ó ti tán. Ọkọ̀ tó kù nìyẹn. Kí ni mo jọ máa ń lọ? Ọdún wo? Kò gbàgbé Ọlọ́run rántí mi, kò gbàgbé mi. Ojú tó ń pọ́n sí o àpọ́nlá ní láyé. Bó pẹ́ títí a kò lòlò á pè bàbá. Agbẹ́kẹ̀lé ènìyàn asán, gbẹ́kẹ̀lé Ọlọ́run rẹ kò gbàgbé rẹ. Abẹ́ ìwà rí ilé ọlá báyìí Ọlọ́run mi. Ọ̀gá. Adigun, Adigun, ṣé tìrẹ dì ní látàárọ̀ tí mo ti ń pè ọ́? Kí ló ṣe ọ́? Wò ó, èmi ò tiẹ̀ lẹ́jọ́ púpọ̀ láti bọ́ ọ̀rọ̀. Gbogbo nǹkan tí mo fẹ́ sọ ni pé ọ̀rọ̀ inú ilé ó ti sú èmi o. Torí at any time mo lè kẹ́rù mi kí n lọ. Orí yóò dá akú ti mọ̀ pé a lè rí sálárì gbà. Ó sì ti sú èmi torí ẹ̀ mo ṣe ní kí n jí o mọ̀. Torí tí n bá kẹ́rù mi kó mọ̀ jẹ́ yà lẹ́nu fún ọ, mo ní kí n sọ lọ. Àwẹ̀ lé. Ibo ló ń lọ? Èmi lọ nílé padà nù. Ẹyẹlé rẹ fẹ́ bónlé jẹ, fẹ́ bónlé mu àbí? Kọ́ wá dọjọ́ ọkú kọ́ yẹ rí. Ọ̀fẹ́ ṣe ni ó tó gẹ́ alùbàtẹ́ ìdarin kan. Dúnà, ṣé ìwọ kan lọ wà nù ilé ni nígbà tí ilé ọlá ń dùn rín gidi? Tọ́jẹ́ pé bọ́gà bá ti ń pẹ́ bọ̀kọ̀tọ̀ ọmọ fẹ́ jẹ, bọ̀kọ̀tọ̀ ọmọ fẹ́ jẹ, ìyàwó ọ̀gá ọmọ ní èmi ọ̀jẹ̀ bọ̀kọ̀tọ̀ ògúfe ni o. Ìwọ kẹlẹ́ ọmọ pé ẹja ni kí wọ́n fún Àdìgún jẹ láì sajá. Ọwọ́ àdìsìn ọwọ́ afẹ́ sápò ńlẹ̀ ọlá ọfẹ́ máa lọ àbí ńgbò ti da òru Ọlọ́run ò ní fún ọ sí. Sọ wá rí iṣẹ́ tọ́gà gbé fún mi màá sì dojú àmì ni ẹnu géètì o ò ní mú abẹ́rẹ́ kù ńbẹ̀ èmi jẹ́ ọ jáde. Bẹ́ẹ̀nu rẹ sàn ìṣèbíṣẹ́ náà la rí ọ sí mo ò ṣe ń tiẹ̀ mo ò ṣiṣẹ́ tó ní gbowó wà láti ẹnu. Awẹ́lé. Ọ̀tán báyìí táwọn wí fọ́gà nù èbó kan náà ni. You see now, ẹ wo bí you see now bọ́gàdé. Ọlọ́run dákun ṣàánú wa o, bàbá lókè dákun ṣàánú wọn. Inú máa jiyàn. So Wolabi can actually do this to me. Pẹ̀lú gbogbo bí mo ṣe trust ẹ̀ tó. Àṣé òun gan-an lè kọ́ ẹ̀dá tó dá gbogbo ọ̀rọ̀ ìsílẹ̀. Ọmọ kìíní kú. Ọmọ kejì náà fún ṣọlẹ̀ ọkọ. Kí wá ní èrè ìgbéyàwó? Ṣé bí ọmọ ni? I have to pack my things out of this house. I have to.
Emmanuel, tell me. I don't know what to do. Me get around me. As in now, time exam mi ti dé nsìn. Wọ́n ló gbé mi wálé nsìn, Emmanuel. For God's sake, àti mo délé àwọn ọmọ sí mi, condition wọn, gbogbo expectation mi ni pé màá tẹ̀ rí anything gather. Mi ní kankan. Mi mọ́ mi fẹ́ ṣe ń sìn for God's sake pé mo ti fẹ́ rówó mu lọ sí school. Ṣé àbí ṣé mi ní ṣe exam mi, ṣé gbogbo wàhálà mi àtọ́jú ìṣó máa dá sọ ni? As in I don't understand, kò yé mi. Mi mọ̀ ọ̀nà tó ń fẹ́ gbégbá, ó sì sú mi. Advise me. Wo ọ̀rẹ́ kò sí ṣe gbábà ẹ̀ lọ́wọ́ mi. Àmọ́ àwọn èèyàn máa ń ròyìn Mr. Owólabí wípé olówó fowó ṣàánú ni wọ́n bóyá kò jẹ́ ká gbìyànjú bẹ̀rù. No, that's nice. Bọ́bọ̀, kí ni mo gbọ́ tẹ̀ ń sọ yẹn? Mo ń gbọ́ sí wọ̀dà arúgbó Owólabí. Ṣé Mr. Owólabí mi ti dá àdúgbò yìí ni? It's true, but tó mọ̀ the funniest part ni pé problem mi ni mo share pẹ̀lú ọ̀rẹ́ mi. So wá advice mi pé bóyá ká lọ sọ́dọ̀ Mr. Owólabí and mo the reason sí torí Mr. Owólabí yẹn lélẹ̀ olówó tó fowó ṣàánú ni o. Mr. Owólabí ti yá wèrè. What? Látọ̀dún o. No. As in, ẹ má dorí mi rú náà. Ẹ má dorí mi rú. Ìgbà wo sígbà wo? Emmanuel, ìgbà mo lọ school. Tó di pé Mr. Owólabí wá ya wèrè. Ṣé yóò sí ń lò ní? Ó dà ìpò tí wálé ti pẹ́. Ṣé Mr. Owólabí tá à ń sọ yìí? Wèrè wọn ó grade gan. O ní láti rí bó ṣe máa ń ṣa pépà kiri street. Wá help ẹ lọ síbòmíì. Bójú sókè Ọlọ́run àṣẹ. Ṣùgbọ́n ó ga o, igi tó tán ni kì í pẹ́ nígbó. My God. Anyway, bọ́lá ń ṣe kọ́ ti ẹ̀ nìyẹn. Mr. Owólabí tó yẹ pé tí lè bá fẹ́rẹ̀ ilé Mr. Owólabí ni ó fẹ́ ṣetán Mr. Owólabí ni ó tiẹ̀ kó fẹ́ raṣọ fọ́mọ ẹ̀gán Mr. Owólabí ni. Àmọ́ ṣá ohun tó pamọ́ sí wa ó yọ Ọlọ́run ọba. In fact, mi ò kẹ́ta ara mi. Bẹ́ẹ̀ bá ti rí ẹ̀pù lọ́dọ̀ Owólabí. Ẹ máa wá ẹ̀pù sọ́dọ̀ Bọ́lá ti tó. Bí mi jẹ́ ká ló darí. Ọgbọ́n ìfọ́ ni, àbó máa gbọ́ ni. As in but no. ẹja náà wọn kan lọ́wọ́ jẹ́ ìyá mi kọ̀ pẹ́ jẹ́ ìyá dèmíkẹ́ olè mọ́ hàn tìmọ̀ yẹn wọ́n fi lè rí wọ́ náà bẹ́ẹ̀. ọ̀rọ̀ iná pọ̀ ọ̀rọ̀ ìfọ̀ torí ẹ̀yin tẹ́ bá ní heart ni mo ti ń yá yẹn torí orí ọ̀fẹ́ yẹn tẹ́ ní heart. family wa ni.